Give 700,000. Ẹ bá ń gbọ́ gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ètò tí alẹ́ yìí ló ń jẹ́ bẹ́ẹ̀ live tí Àgbàlá Gabriel ṣe fún àgbà òṣèré yìí Alebiosu ó kọjá bí Àgbàlá Gabriel ti lérò àti Alebiosu gan tí Àgbàlá Gabriel wá ṣe live fún ẹ wò ó nǹkan ṣẹlẹ̀ nínú fídíò tí àṣálẹ́ yìí ẹ̀yin olólùfẹ́ kan lórí Jesus TV ẹ ṣàmọ̀ yìí pé a ò ní mú fún wá fún yín bó ṣe ń balẹ̀ la mú wá fún yín yìí kí ló fàjà Alebiosu àti ọmọkùnrin yìí ọpẹ́ ni Alebiosu wá dú fún owó tí wọ́n gbà fún tó lé ní 3 million àmọ́ báyìí ọ̀rọ̀ tó tún kọjá bí wọ́n ti lérò ẹ wo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sí Only Jesus TV kẹ́ ẹ sì tẹ notification bell yẹn kẹ́ ẹ lè máa gbádùn ohun tí àwọn tí wọ́n ti subscribe gbádùn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí o tẹ́ ẹ wo ìkànnì yìí mi ò nígbà yìí lákòókò máa fẹ́ kẹ́ ẹ lọ wò ó fúnra yín torí fídíò òun gan fúnra ẹ̀ náà òun gan ní àkókò fún ẹ̀ torí nǹkan ṣẹlẹ̀ nínú fídíò yìí ẹ wo ẹ jẹ́ ká lọ sókè lọ́rùn. Bóyá rẹ̀ ń takùnwó tó o bá dùn sá tó ọmọ tó ń ṣe pẹ̀lú gbogbo wa tó ń wù yìí tó o bá jẹ́ kí inú bí mi tí n bá sọ lásán ká ní n bá sọ mọ́mọ́ tó lè ṣe. Bàbá ẹ jẹ́ kí alákẹ́nu yín lọ rèé tẹ̀fín tó ẹ̀ bá tẹ̀fín wọn jẹ́ kẹ́ gbé ju gbàgà. Èmi Alebiosu mà ló sọ̀rọ̀ èmi Alebiosu ṣébi tó ṣe pé sáńdọ̀gọ̀ ni mí mo lè fọwọ́ mi yọ ìṣàlùsì ni mí má ti di ọ̀gọ̀ tẹ́lẹ̀ sọ́mọ̀gàmọ̀gà ọ̀rẹ́ mi ò sí lọ́mọ ìran mi ò gbọ́dọ̀ jó lábẹ́ ọ̀dọ́ tí n bá jó lábẹ́ ọ̀dọ́ bá dán lọ́sàn-án tó bá darí àwọ̀. ìwádìí ní kó sùn tọ̀dọ̀ mi ó wọ̀ Èmi mo sọ bẹ́ẹ̀ èmi ni mo dàkàrà rẹ̀. mo fi ọ̀rọ̀ rẹ jẹ. Èmi lọ́mọ gún orí àkótẹ̀ǹtẹ̀ rẹ̀ balẹ̀ ó jẹ́ fún akọni yánbí lónìí ní ọmọ gbà tí yàgò rẹ̀. ẹnu olórí ibu Alebiosu gbọ́ inú rẹ̀ bí àpòlọ́ òkèké. bí n bá súnmọ́ tí n bá súnmọ́ sọ̀rọ̀ pé ara rẹ̀ yìí lè gbé. láì béèrè lọ́wọ́ àwọn tí mo sọ̀rọ̀. Alebiosu pàkúté tí ó pa alágídí yóò pẹ̀lú kọ̀kọ́ tó fi wáyé. ó wá lè jẹ́ bí irú tọ̀dọ̀ mi. èmi ọ̀rọ̀ pọ́nmọ́ tí ó bá gbọ́n á gbọ́ sínú ilé èyí tí ó bá gbọ́ á pọ̀ sẹ́yìn ọgbà ẹ̀yìn ọgbà ni wọ́n pọ̀ sí. Alebiosu agbọ́lagadé ni wọ̀ agbọ́gẹ̀dẹ̀ gbani mọ̀ ń gbọ́ oṣù wọn kì í yọ ṣe àjẹmú ọgbọ́dọ̀ jọbọ̀ dẹ́gbọ́ adágúnṣe wọn kì í jẹ̀bú àkàlà màgbò nílànà kó gbé ọlọ́dà mà. ẹnu sọ́fọ̀ náà ló ń pè èmi sóògùn rọ̀ ń sáyì èmi ìfọwọ́n tí wọ́n ń pè lóògùn ó dá wọn bí ọlẹ́ ìrèké nìkan ìkòkò mẹ́ta tí ń bẹnu igbó Yemẹtu Ọ̀bàrà ní kò sí ìkéde kí wọ́n kọ́kọ́ fi kó. Wọ́n fi kó wọn níwà rẹ̀ tó tún fẹ̀. Olórí ìbò ni ọdẹ yàn bá fọ́ lójú olè pa yìí. nígbà rẹ̀ fa wọn ti fi kó nǹkan àbí ló ló mú yàn mú yàn ọkọ. sẹ́wà mo ló mú yàn mú yàn ọkọ. Ṣé wọn wá gbà rẹ̀? tọ́ọ̀bà sọ́ra rẹ̀ ọ̀jẹ̀ sọ́bẹ̀ sùn yà ní. Bàbá wọn láì fi yàn. wọ́n na àyíbá gidigidi bí tíbi ti jágbé ọkùnrin ẹni kò bá gidigidi náà mú wọn pàṣẹ ilẹ̀ bí jọ́kọ̀ sí ma. Òkè ni mo dá kiri kan fẹjú mọ ni. Ó jókòó sí èmi dáhùn yìí. ìdílé ọlọ́pàá dàní mi. Ọmọ ẹran kó yáyọ ilẹ̀kùn àjíkàn òní bí gbọ̀gbẹ̀ jíjìrì lọ́kùn òní kẹ́ bí kékeré àwọn jáde lẹ́wọ̀n. àgbààgbà náà hàn nílẹ̀ fún ọmọ yẹn ó gbogbo kọ̀ọ̀kan rẹ̀ bá yìí sá. bí ọmọ ọba mi ọ̀rọ̀ mi àbábà mi fẹ́ náà rẹ̀ dágbé àbára ó fẹ́ náà rẹ̀ sọ́gbà ìmọ̀ràn ó ní lọ́nà gbogbo tó ń yí sọmọ sí àbámọ́ lákòó ní dá tiẹ̀ kó mọ̀ sẹ́. bàbá kò mú ní lọ́nà Abẹ́òkúta bí ti ń wọ ọ̀nà Abẹ́òkúta Láti Ìbàdàn mi. dé ọ̀fẹ̀sẹ̀ yìí ní ọ̀gbọ́dọ̀ wọ́kọ̀ tó ọba gbọ́kọ̀ ọ̀tún jẹ́yà bàbá yìí. Láti Àgbàlá Gabriel lẹ́yìn mọ́ fẹsẹ̀ ní lọ́ba Abẹ́òkúta. ọ̀fẹ̀sẹ̀ rẹ̀ ni. Gbèrè wá lọ́jọ́ kò mú. wèrè ń gbé ní eyín. báwa lọ àdínlẹ́nu ọ̀dínlẹ́nu. Ẹgbọ́n ṣé kí n mọ́ lọ rí. lọ́kọ̀ọ́kọ́kọ́lọ́kọ́ sábà níye lórí ibú wọn àjọ jáde ńlẹ̀ ní mo mú ọgbà. sọ́ra rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó máa sọ sí ni o. ọba rò pé oògùn kan o lè sóògùn kan tó bá ń gùn ọ́
wọ́n sọ pé kó o lọ rèé tún fọ̀ lójú ọ̀tún. òun bẹ́ẹ̀ náà ṣe ò dáa. kí ni mo ṣe. ẹ mọ pẹ́ kú. tani sọ pé mo mọ pẹ́ kú. bọ́ bá ṣèyàn lóore dandan ni kó mọ̀ dúpẹ́. bí wọ́n bá ṣèyàn lóore dandan ni kó dúpẹ́. ẹni tó ṣòro ẹgbẹ̀fà fún tí ò dúpẹ́ bẹ́ẹ̀ nínú orí gbèdé. àfi ẹ mọ̀ dúpẹ́ ẹ mọ̀ dúpẹ́. n kò gbọ́dọ̀ mọ́ dúpẹ́. lórí tata adé yìí bí n ò bá dúpẹ́ ajẹ́ pé mo jẹ́ aláìmoore mi. ọlọ́run ọ̀bẹ̀rẹ̀ méjì lọ́wọ́ wa ó ní bí kò sí ọpẹ́. ọ̀nà tọlọ́run bá ṣòro láti ṣe ìṣe rẹ̀ ọ̀nà rẹ̀ ẹnìkan kò mọ̀ àwa máa rè délé. aláìgbàgbọ́ wọn yóò ṣìnà wọn kọ́ ṣe Olúwa ṣùgbọ́n àwa tó gbọ́lúwa gbọ́ á kì í òfò láyé. mo dúpẹ́ lọ́wọ́. mo fẹ́ gbórí yẹn lẹ́ẹ̀kan sí i. ọ̀nà tọ́lọ́run gbà ṣòro láti ṣe ìṣẹ̀lẹ̀ ọ̀nà ẹnìkan kò mọ̀ àwa máa lè délé. aláìgbàgbọ́ wọn yóò ṣìnà wọn kọ́ ṣe Olúwa ṣùgbọ́n àwa tó gbọ́lúwa gbọ́ àti òpófò láyé. mo dúpẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ mo tún tọpẹ́ dá èmi náà 3.something million lébi tí mò ń rò yí pé ǹjẹ́ mo tiẹ̀ lè rẹ́ni fún mi ní 200,000 wọ́n wá fún mi ní 3 million plus èmi alẹ́ bí oṣù lémi tó jẹ́ pé títí tí wọ́n fi délé wájọ́ náà mi ò jẹun kò sí nǹkan tí mo fẹ́ jẹ títí tẹ́ fi dénjọ́ yẹn mi ò jẹun. nǹkan tí mo rí mo sọ pé ìyàwó àtọmọ mi ẹ̀yẹn ló jẹun ó ṣojú àbúrò mi wọ́n lé mi ò jẹun mo ní ẹsẹ̀ mi lẹ̀ ọmọ màá ṣe mo nítorí báwọn ará bí ìṣe wọ yìí ṣe làyà mi ń já wípé báwo ṣe fẹ́ rówó wọ́n wá sọ wípé gbogbo owó tán rí mo dẹ̀ láìkì nǹkan wọn transparency máa ń wà níbẹ̀ báwọn èèyàn ṣe ń fún mi lówó ni wọ́n gbé tí wọ́n gbé sójú screen tí gbogbo èèyàn wò gbàgàdà mo dúpẹ́ o mo mọ̀ pé dá o ẹ fi gbogbo project tẹ nílẹ̀ ẹ fi ilé àtọ̀nà yín sílẹ̀ ẹ wá wò pé alẹ́ bí oṣù èmi tí mi ò jẹ́ nǹkan èmi tó jẹ́ pálárìn kiri ni mí ẹ wá wò mí ṣùṣù ẹ wá ta mí lọ́rẹ gbogbo owó tí gbogbo àgbáyé fún mi ó jẹ́ 3 million plus ọlọ́run máa ṣe o bàbá ẹ máa ṣe o ọmọ ẹ ṣe o ẹ̀mẹ́ ẹ ṣe o ẹ owó tí bùkátà tẹ́yìn náà ní ẹ owó tí nǹkan mi tẹ́ fẹ́ kówó lé àwọn Àgbàlá Gabriel náà wọn owó pírójẹ́tì tó ń ṣe lọ́wọ́ wọ́n dẹ̀ fi gbogbo nǹkan yìí sílẹ̀ wọ́n dẹ̀ wá mi wá nígbà táwọn bọ̀ mí lé mọ́ ibi tára bíi ti wá jìnnà tó báyìí mo nífẹ̀ẹ́ kan ojú eléyìí lọ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ fún mi lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ onílé mo dúpẹ́ lọ́wọ́ àlejò ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o mo wú ìtàṣẹtàṣẹ ẹ̀yin náà ní wú owó tì ẹ ní wáyò tì ìtura dé báyìí ọkàn yín á balẹ̀ bí ẹ ṣe dùn mí nínú ẹ dùn gbogbo òdílé mi nínú èmi àti ìyàwó mi àtàwọn ọmọ láti bí ijọ́ mẹ́ta níṣẹ́ là ń dédé jónú ilé tá à ń yọ̀ ibi ṣé a máa ṣe business a máa rówó fi tajà pé o lè ṣe báyìí ọlọ́run oníbàwò lẹ́tí tó Olúwa ọlọ́run gbogbo wáyé ẹ tóbi tó gbogbo ayé kò lè gbà yín gbogbo ọ̀run kò lè gbà yín Olúwa ẹ tó ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé ọmọ ẹ ṣé ẹ̀mẹ́ ẹ ṣé ẹ̀yin èèyàn yìí mo dúpẹ́ o ẹ̀yin èèyàn yìí mo dúpẹ́ o ẹ ṣé Jésù ẹ ṣé fóore ẹ ṣé fún wa báyé ti fẹ́ fún wa kọ́ lóore àwa ènìyàn lọ́gbọ̀ọ́ bàbá ẹ ṣé Jésù ẹ ṣé fóore ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ fún mi lówó pátá àgbà náà ní wọnú owó yìí gbogbo bí tẹ́ lọ́mọ sí tẹ́ léwédé tẹ́ ta gbòǹgbòdé ọwọ́ aburú ò ní kan bẹ̀ ẹ ṣé o tẹ́ ò fi mí sílẹ̀ ẹ ò jẹ́ kí ìyà kó jẹ mí ẹ jẹ́ káyé sọ pé bó ṣe lọ ló bọ̀ mo dúpẹ́ mo ráwọn tó ń sọ pé ẹ jẹ́ ká máa wo nǹkan tá Àgbàlá Gabriel tó lọ bá náà fẹ́ ṣe fún nítorí wọn ò nífẹ̀ẹ́ mi
wọn ò bẹ lọ́hùn kó dáa fún mi pàápàá wọn ò fẹ́ kí n nílọ síwájú ṣùgbọ́n Ọlọ́run Àgbàlá Gabriel wọ́n jẹ́rìí ara wọn lórí ayé mi mo dúpẹ́ lọ́wọ́ wọn o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ fún mi lọ́wọ́ o ní orúkọ ti Jésù ti Násárẹ́tì omi òkun kì í gbẹ àṣẹ Elédùmarè ni àpò yóò ní gbẹ fún bàbá bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹnìkan fún yín 20,000 bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ ẹni so wọ́n mọ pẹ́lú tó báyìí ó ní má bínú ó lónà fún 20,000 bí wọ́n ṣe ń dúpẹ́ lọ́wọ́ ni o bàbá wa dúpẹ́ ni o mo ní kán má wà wọ́n nílò wọ́n láwọn gbọ́dọ̀ wà dúpẹ́ wọ́n ní sáwọn ṣiṣẹ́ sáwọn èèyàn lọ́wọ́ ni mo ní ẹ má wà ẹ jẹ́ ń sẹ́ńdì owó yín sí wọ́n ní no ṣebí ṣèbáwọn wà live nígbà tí afẹ́fẹ́ bá wọn béèrè ìrànlọ́wọ́ pé àwọn gbọ́dọ̀ wà náà káwọn èèyàn rí àwọn káwọn dúpẹ́ káwọn dẹ̀ gbówó yẹn lójú àwọn èèyàn inú mi dùn fún ọkàn ìmoore tẹ́ ẹ ní bẹ́ẹ̀ ṣe wá ń dúpẹ́ lọ́wọ́ ń sẹ́ni nìkan ní kó fún 20,000 inú mi dùn sí yín inú mi dùn sí yín àánú yóò lè tán o ẹ ṣe báwọn ti dúpẹ́. ẹ jẹ́ kí n bẹ̀ wọ́n sí ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ wọn sí ẹ ṣé mo dúpẹ́ àtẹ̀ntó tún náwó sí mi lọ́wọ́lọ́wọ́ àtẹ̀ntẹ̀ ti náwó sí mi mo ní àpò yín ò ní gbẹ ẹ ò ní délé bó nǹkan ò ní ṣe ẹ ní jẹni tí wọ́n wà wọn ò ní ṣèyàn mú wọn ò ní ṣèyàn pa àṣìtàbọ̀ ò ní bàjẹ́ ò ní bá àwọn ọmọ yẹn àlékún ọlá ní tí yín máa jẹ́ Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé àṣẹ òótọ́ lọ̀rọ̀ rí abájọ tó fi sọ pé nǹkan àwà tó ṣòro ṣe fún mi. nǹkan àwà sọ́lọ́run ò lè ṣe nǹkan àwà sọ́lọ́run ò lè ṣe nǹkan àwà sọ́lọ́run ò lè ṣe ohun gbogbo ṣíṣe ní fọ́lùwà bàbá ìra ilẹ̀. wọ́n dúpẹ́ yanrí oògùn wọ́n dúpẹ́ ẹ jẹ́ ká wá hallelujah s'Olúwa ẹ jẹ́ ká yìn Olúwa. mo dúpẹ́ lọ́wọ́ yín ìyàwó mi pàápàá wọ́n ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín àwọn ọmọ mi bí wọ́n ṣe kéré tó inú wọn dùn wọ́n níṣẹ́ ni tí wọ́n ń pè ní Àgbàlá Gabriel mo láwọn nìyẹn daddy I love the man àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n ní kí n bá wọn dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọ Ọlọ́run alààyè nítorí pé kálẹ̀ ò bá wá báwo ni ìbá ṣe mo lè dédé lọ pé àwọn fọ́ọ̀sì mi pé ẹ fún mi èmi náà lè bọ́ sínú ilé kí n rìkọ́dù kí n pọ́sì síta àmọ́ wọn ò ní dá mi lóhùn ṣùgbọ́n wọ́n wo ti òṣìṣẹ́ Ọlọ́run wọ́n wo ti ìránṣẹ́ Ọlọ́run wọ́n wò mọ́ mi lára wọ́n wò yí pé bó ti ẹ̀jẹ̀jọ́ kan èmi náà fi dùn wọ́n nínú fíìmù tí mò ń ṣe wọ́n wò pé bó ti ẹ̀jẹ̀jọ́ kan èmi náà kọ́ gbogbo ìdílé wọn lọ́gbọ́n àwọn náà wá náwó àánú sí mi. bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹnìkan tó lóhùn fún yín 15,000 35,000 mo kàn ní mẹ́sẹ̀jì ẹni ó ní dádì bí bàbá yìí ṣe ń dúpẹ́ ó ní mo fún ọ ní ọkàn ìmoore wọn gangan wọ́n sọ kí nìkan sí wọ́n ní sáwọn iṣẹ́ sáwọn èèyàn lọ́wọ́ ní ẹ sì lè kẹ́ dúpẹ́ ẹ jẹ́ kí n ṣe ṣe àgbọ́jọ́ yẹn ṣe àgbẹ́ dọ̀bálẹ̀ ẹ dọ̀bálẹ̀ lọ́jọ́ yẹn. ẹ pẹ̀lẹ́ sá ẹ jẹ́ kí n dúpẹ́ 3 million ó tún lé kò rọrùn owó 3 million báyìí sí báyìí sí 3.135 3 million 135,000 bẹ́ẹ̀ kọ́ dúpẹ́ kó wọ́n ṣe ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín Ọlọ́run bá mi dúpẹ́ fún yín wo toríṣiríṣi ọ̀rọ̀ táwọn ènìyàn ń sọ omi àtàgbọ́n tí mò ń sọ àwọn fún mi lówó bí owó yẹn ṣe ń wọlé gbogbo àgbáyé ló ń wò ó rí bá ṣe tiwọn wọ́n wá gbowó yẹn tán wọ́n láyé bí oṣù wá káfa owó tá a bá ẹ gbà káfa lé ẹ lọ́wọ́ àwọn kan ti gbé mi jáde ẹ sọ pé kí wọ́n lọ mú ẹ̀rí tí wọ́n fi fún mi lówó tán lọ́wọ́ gbà fún mi yàtọ̀ sówó tán tọwọ́ bàpò lápò ara wọn nígbà tán ní kí wá kí wọn tán ní mo fún ẹ èyí tí wọ́n lọ́wọ́ bá mi gbà tán lu àkáǹtì wọn fún tán ní kí n máa lọ bó bá ṣe ń wọbẹ̀ àwọn á jẹ́ kí n mọ̀ mi ò gbọ́ kankan mọ́ mi ò gbọ́ kankan ṣùgbọ́n ẹwà wọn àwọn Àgbàlá Gabriel níjọ́ tó ti wá tó bá fún mi ní tọ́rọ́ wọ́n á pariwo sókè tọ́rọ́ tún ti wọlé o bọ́dẹ̀ ṣe ń ṣe yẹn kì í ṣe lórí tèmi nínú gbogbo ẹni tó ń gbowó fún yàn tàbí tó ń ràn yàn lọ́wọ́ tàbí tó ń tọrọ àánú fún yàn tí Àgbàlá Gabriel yìí #1 ni torí mi ò ríru tí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ láti rí wọn ò ṣe báyìí kò ń ṣe torí mo rójú wọn
kò ṣe torí mo rójú wọn mo kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel mo kí yín pé ṣé o iná ò ní tọ́wọ́ yín owó ò ní tọ́nú àpò yín tẹ́ bá ti ń tọwọ́ bàpò ẹ máa rí ná nǹkan ò ní ṣọmọ fún yín nǹkan ò ní ṣọmọ ọ̀rẹ́ bí yín nǹkan ò ní ṣara yín iléeṣẹ́ yín ò ní bàjẹ́ iléeṣẹ́ yín á máa bí sí iléeṣẹ́ yín á máa rẹ̀ sí mo mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín tó náwó tó fún mi lówó lẹ́ní nǹkan kan tàbí méjì tẹ́yìn náà fẹ́ ṣe ẹ̀dẹ̀ pátì nítorí èmi tẹ́ ò mọ iye tó ṣu mí tẹ́ ò mọ̀ mí rí tó jẹ́nu fíìmù lẹ́ tí ń bá mi pàdé kì í ṣe pé àjọ ń gbé àwùjọ sùn àwùjọ jí ṣùgbọ́n ẹ̀kan wò yí pé bíbélì sọ pé ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún Ọlọ́run náà lẹ́nu kejì ẹ ń tẹ́ ẹ wò mọ́ mi lára nìyẹn tẹ́ ẹ fi ta mí lọ́rẹ tẹ́ ẹ fi ṣe mí láàánú a máa dá fún yín sí a máa dá fún yín sí èmi náà mo gbàládùá pé lẹ́yìn eléyìí ọpẹ́ ni kẹ́ ẹ tún máa bá mi dú kẹ́ máa bá mi dúpẹ́ kémi náà máa bá yín yọ̀ kí máa bá yín jó kí máa bá yín ṣe kájọ máa ṣe pọ̀ ká má rí nǹkan òdì láàrin wa mo dẹ̀ tí wọ́n gbàdúrà ilé òtó gbàdúrà fún ilé ìjọsìn pé ilé ìjọsìn kò ní wó ilé ìjọsìn Àgbàlá Gabriel yìí kò ní ṣubú ara kò ní ṣubú ẹ̀mí kò ní wó láéláé mo gbàdúrà fún àwọn bàbá wa tó ń lò níbẹ̀ ipe ọgbọ́n ìmọ̀ àti òye kọ́run túbọ̀ jogún ẹ̀ fún wọn kó jogún ẹ̀mí gúngùn fún wọn torí pé láti ijọ́ tèmi ti ń rí ju wọn mo jẹ́ èèyàn tó máa ń ṣọ̀yàn mo rí pé èèyàn tó jẹ́ pé Ọlọ́run fún wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye ni nígbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nígbà kan wá sọ́dọ̀ mi lórí ọ̀rọ̀ wọn tó ti kọ́ gbé mi jáde mi ò dárúkọ anybody mo kàn ní ẹjọ́ bóyá torí àwọn tó ti kọ́ gbé mi jáde wọ́n kàn bá mi gbowó wọn ò fún mi nì bọ́ ṣe gbọ́dọ̀ ẹ̀ wọ́n ní ẹ má jẹ́ ká lọ lórí ibẹ̀ yẹn púpọ̀ wọ́n dẹ̀ kó níbẹ̀ wọ́n ní kí n jẹ́ ká tẹ̀síwájú pé show must continue mo kí yín lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ àwọn pàápàá tún tọwọ́ bọ àpò ìṣúra wọn fún ara wọn tún náà náà fún mi lówó mo kí yín kò ní tán di yín kò ní tán lọ́wọ́ yín owó ní tán lápò yín eléyìí tẹ́ dáwọ́lé ọ̀run ti yọrí rẹ̀ níwájú onímájẹ̀mú nígbà tí mo wọnú ọgbà torí bí kíbi tí n bá wọ̀ máa máa fẹ̀mí béèrè ọ̀run sọ fún mi pé àwọn màlẹ́kà mẹ́rin kan wà níbí ó ní àkọ́kọ́ àwọn èèyàn lè gbà wọ́n lè má gbà mo rí ó ní Michael nínú bíbélì dà lọ́wọ́ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ogun ìyẹn kọjá lọ ó ní mo tún rí ó ní Mary ó wà nínú bí abiyamọ òdi ọ̀run oh my God ṣẹ́rí ibi yìí èèyàn tó bá ń forí balẹ̀ ń bẹ̀ ní Àgbàlá Gabriel kó mọ̀ pé òun forí balẹ̀ níbi tí Ọlọ́run ń gbé nígbà tí yẹn kọjá lọ mo tún tẹjú mọ́ inú pẹpẹ yẹn mo rí òpó kan ó dúró láàrin ó ga gan ìkọ́dúró mi mo á ń fẹ̀mí béèrè ọ̀run sọ pé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ni mò ń wò bẹ́ẹ̀ pébi tó bá ti wà òun dẹ̀ máa jọba ń bẹ̀ ìyẹn ni pé mi ò ṣibi wá kì í ṣe pé mo ṣibi wá ibi tí mo wá ibi ayọ̀ ni ọ̀run ló mú mi débí àìmọye ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló wà wájú wọn tí wọ́n pàtì wọ́n ní alẹ́ bí oṣù yìí ẹ jẹ́ ká ṣàánú fún ìránṣẹ́ náà dẹ̀ sáré lóòótọ́ ní bíbélì ó ní Jésù ọmọ Dáfídì ó ní ṣàánú fún mi èmi náà sáré tán wá wọ́n dẹ̀ wá bójú ẹ̀ wọ́n wò mí wọ́n ṣe mí láàánú àánú Ọlọ́run ò ní fi mí sílẹ̀ mo náà àánú Ọlọ́run ò ní fi mí sílẹ̀ gbogbo ẹni tẹ́ ta mí lọ́rẹ lórúkọ Jésù àánú Ọlọ́run ò ní fi mí sílẹ̀ gbogbo ẹ̀yin náà bá ti ń dé ẹ máa bá àánú padà ẹ fẹ́ gba kọ́ńtrákìtì ni ẹ máa bá àánú padà níbẹ̀ ẹ fẹ́ gba iṣẹ́ ńlá kan ẹ máa bá àánú padà níbẹ̀ àwọn ọmọ yìí náà ará àánú o gbogbo dídá máa ará àánú ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé. màmá kan láti UK wọ́n ní àwọn gbọ́bẹ̀ ṣe ń dúpẹ́ gan o wọ́n ní I will send 20,000 to baba now wọ́n náà máa fún baba wọ́n ní àwọn fẹ́ fún wọn 20,000 báyìí ẹ wá jókòó wálé bí o sọ ẹ máa bọ̀ náà ẹ máa bọ̀ náà ẹ ti fún ẹ wá jókòó náà ẹ máa bọ̀ ẹ bá fún baba lẹ́sẹ̀ sùn ní tẹ́kọ̀ wà lọ́dún tutù ẹ máa bọ̀ ẹ wá jókòó ẹ ti dọ̀bálẹ̀ làjẹ́ ẹ̀ tán ẹ jókòó. ẹ ṣé ó bẹ́ẹ̀ láàyè mo mọ̀ ó bẹ́ẹ̀ láàyè mo mọ̀ ọba tó jí Lásárù kí lẹ rò pé kò lè ṣe ó bẹ́ẹ̀ láàyè mo mọ̀ wù bẹ́ẹ̀ ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò more ni bẹ́ẹ̀ ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò more torí ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú wo ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ń ṣe fáìn bàrà kiri bẹ́ẹ̀ ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò more nígbà tí wọ́n pè mí lápèta tẹ́gẹ̀ ń jáde ní imú àti ẹnu mi ọ̀pọ̀lọpọ̀ àwọn tájọ́ ń ṣiṣẹ́ ti lù sọ ẹlòmíì ní àrùn tó ṣe yìí ló pàbúrò òun kan mo rẹ́ni tó sọ pé ọmọ òun fainayé ló wà irú kíní iná ṣọ̀wọ́n dúdú ó padà kú àyà mi ń já má bẹ̀rẹ̀ sí ní ké bẹ́ẹ̀ ń ṣe ń jáde mo sọ pé Ọlọ́run má jẹ́ ń kú fọ́tayọ̀ òde má jẹ́ ń kú fọ́tayọ̀ Ọlọ́run má jẹ́ ń kú fọ́tayọ̀ Ọlọ́run má jẹ́ ń kú fọ́tayọ̀ Ọlọ́run ṣàánú mi Ọlọ́run ṣàánú mi àṣọ máa ń gbọ́
àṣọ ọlọ́run máa ń gbọ́ ọlọ́run ga ọba tó ga ni mo dúpẹ́ mo tara bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tẹ̀nàwó àánú sí mi tẹ̀nàwó àánú sí ìdílé mi màmá kan pè mi ò mọ̀ wọ́n rí wọ́n ní láti Amẹ́ríkà làwọn ti pè wọ́n fún mi lówó wọ́n tún sọ pé àkáǹtì ìyàwó mi. ẹ wo ẹnì kan sọ pé bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ yẹn ó ní orí òun wú wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ fún àwọn orí àwọn wú wọ́n dẹ̀ sẹ́ndì 18,700 naira wọ́n sẹ́ndì pé ó ní ẹ bá fún bàbá sẹ́ndì 18,700 for bàbá now to your account ẹ ṣe máa mo bàbá dúpẹ́ ni o wọ́n dúpẹ́ báyìí ni o wọ́n pè é bẹ́ẹ̀ àwọn èèyàn tó ṣe fún wọn mo dúpẹ́ ní kẹ́ni ó ṣe mí ó ní mò ń wò lọ́wọ́ mo dúpẹ́ torí pé mi ò rò bẹ́ẹ̀ wọ́n fún ìyàwó mi lówó wọ́n fẹ́ mi náà lówó ẹnìkan wò ṣoṣù ó ní ilẹ̀ òun fún mi nílẹ̀ láàrin Abẹ́òkúta. wọ́n ń pè yín personally. bẹ́ẹ̀ni. ok ó dẹ̀ fẹ́ sọ fún mi ẹlẹ́nìkan pè yín ẹ lọ́wọ́ fún yín ní wọ́n. ó fún mi ní ẹnìkan fún mi ní 185. 185,000. ó ní kí n fún ìyàwó mi ní 35. kẹ́yìn mú 150. Jésù bẹ́ẹ̀ni ìyẹn ò débí o. ìfẹ́ mo ṣe pè yín lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n fẹ́ yín 150. wọ́n ní kí n kó 35 fún Jésù. ògbóni fún ẹnìkan tó wá fún yín ní. ẹnìkan tó wá fún mi nílẹ̀. ilẹ̀. plọ́ọ̀tì mélòó. plọ́ọ̀tì kan náà ló fún mi. sí Èkó àbíkó. sí Abẹ́òkúta. Abẹ́òkúta náà ti fún mi. níbi tẹ́wàá náà. bẹ́ẹ̀ni wọ́n tún fún yín nílẹ̀ sí. Mr. Joseph. Olúwadámiláre. Mr. Joseph ẹ ṣé o wọ́n ní gbòòrò nílẹ̀ yẹn wà. wọ́n ní níbi etí ilé ọdún Adékọ́lá. ẹ̀mí àwọn wòlíì. ni wọ́n fún mi sí wọ́n pè bẹ̀ ní Òkè Àtà. wọ́n tún fún bàbá nílẹ̀. ẹ wo mo ṣe báyìí. ẹ ṣé mo ṣe báyìí o. ẹ ṣé mo dúpẹ́. mo ṣe báyìí o. ẹ ṣé o. mo ṣe báyìí o. ohun bí ọpẹ́ ò ní tán lẹ́nu ti yín náà ọ̀rọ̀ bí ọpẹ́ ò ní tán nu lé yín gbogbo ìgbàlẹ̀ máa gbégbá ọpẹ́ Ọlọ́run mo dúpẹ́ fẹ́yìn náà Ọlọ́run ẹ ṣé o èyí tẹ́ ń ta mí lọ́rẹ èyí tẹ́ ń náwó àánú sí mi mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé mo tọ́pẹ́ dá ọpẹ́ mi ò tí ì tán ọpẹ́ mi sì kù rẹpẹtẹ torí gbogbo ìgbà ni màmá wá bí ni màmá wá dúpẹ́ pé Ọlọ́run ṣe ó jù bẹ́ẹ̀ lọ ó ní gbígbéga ni Olúwa ju àwọn òkè lọ a gbọ́dọ̀ máa gbé Ọlọ́run ga ní gbogbo ìgbà Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run tún lò ọ́ nígbà tó wá sọ́dọ̀ mi torí pé tá a bá sọ tó lóore ẹ jẹ́ ká rojọ́ olóore fáyé gbọ́ ọ̀rọ̀ kan wà tí wọ́n ti ń sọ fún mi ti pẹ́ nígbà náà ni mo mọ̀ yìí pé wòlíì Ọlọ́run ni níwájú onímájẹ̀mú ni mo gbà pé wòlíì Ọlọ́run òun lọkùnrin yìí o nígbà tá a débi sáìtì mi tá a wá ń padà bọ̀ ẹ wá sọ fún mi wípé iṣẹ́ Olúwa kí n lọ wá gbogbo ọ̀nà láti máa ṣe o pé ọ̀run sọ pé iṣẹ́ Olúwa yẹn kí n lọ tẹra mọ́ torí pé ibi tóun ṣì mú mi lọ ó ga jù báyìí lọ nígbà tó di lálẹ́ ẹjọ́ tẹ sọ̀rọ̀ yẹn ẹnìkan mi ìmọ̀ bó ṣe gẹ́tù nọ́mbà mi òun náà bá tó pè mí ó ní tí n bá rí plant Ọlọ́run ní fún mi ó ní ṣùgbọ́n kí n lọ ọmọ bí n ṣe fẹ́ bẹ̀rẹ̀ ṣe Olúwa mo wá ní tí ò jẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ mo ní ó ní kí n má ṣiṣẹ́ ìlọ́ndà yẹn torí wọn ò ní jẹ́ kí n lo ẹ̀bùn tọ́lọ́run fún mi àfi kí n lọ máa ṣe lórí ìjọ tèmi mo ní mi ò dẹ̀ nílẹ̀ mi ò ní kankan ẹni yẹn ní kí n má dúró dè yẹn bó jẹ́ kí n máa lọ ṣèwàásù káàkiri níbi tó bá ti pè pé kí wọ́n ṣe wàásù láti ibẹ̀ díẹ̀díẹ̀ Ọlọ́run ó lè jẹ́ tí máa ti lọ ṣe wàásù ìjọ kan lẹ́nìkan tí máa níbo ní ṣọ́ọ̀ṣì yín wà ní òní ṣọ́ọ̀ṣì tọ́mọ ní tí n bá fún yín lẹ̀ báyìí ṣe ẹ̀ lọ fi kọ́ ṣọ́ọ̀ṣì. mo ń sọ gbogbo ètí kálukú èmi dẹ̀rẹ̀ mi ò kí ń parọ́ mo jẹ́ èèyàn tí ò kí ń gọ sẹ́yìn kankan ohun tí kálukú bá ṣe ni máa wí o. mi ò ní torí pé bóyá pé mo fẹ́ rí nǹkan bẹ̀ etí ń bá rí ni màá wí bọ́lọ́run ṣe dá mi nìyẹn mo dúpẹ́ mo bá yín yọ̀ níjọ́ tí mo ti mọ̀ yín inú mi akọ̀ máa dédé dùn sí yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá bá mi alẹ́ bí oṣù ṣe bí wọn kò bu yín jọ kan ni ẹ̀yin náà lọ ọ̀dọ̀ Àgbàlá Gabriel kó gbé yín jáde náà nǹkan bẹ̀ ètò ni àwọn kan náà ti ṣíwájú nígbà tó yá àwọn náà kì í má wọ̀nyí àwọn á máa lọ mẹ́sẹ̀gì wọn pálí bí oṣù ló kàn alẹ́ bí oṣù ló kàn. wọ́n mẹ́sẹ̀gì ká má parọ́. ṣé àwọn fẹ́ sọ bẹ́ẹ̀ gbà àwọn èèyàn mẹ́sẹ̀gì tí mo wá síbi ìsọjí ní Kòròdú pé àwọn èèyàn wọn nífẹ̀ẹ́ mi wọ́n ṣàlọ́ mẹ́sẹ̀gì gbogbo gbà ẹnìkan tún mẹ́sẹ̀gì láti Saudi ó ní ìyá fẹ́ mẹ́sẹ̀gì wọn ṣe rè nítorí tọ́lọ́ máa sọ pé àkókò tó mo ní wọ́n pè mí àwọn èèyàn nìbàdàn náà wọ́n máa disturb wọn àti tiwa ọmọ tí wọ́n jọ ọmọdé sí mi ọ̀gá mo ṣe jẹ́ ìgbà kan ní kí n lọ bá kà mọ́ mo ní tọ́lọ́ bá sọ pé èmi ló kàn Ọlọ́run máa ṣe mo jẹ́ wá dúpẹ́ ògo ni fún kí wọ́n tún wá fún yín nílẹ̀ báyìí wọ́n ti wá fún mi nílẹ̀
mo sọ fún àwọn mi pé ilẹ̀ yẹn mi ò ní fi kọ́ ilé kankan. ṣọ́ọ̀ṣì ni màá fi kọ́ ṣọ́ọ̀ṣì. ilé ọlọ́run nílẹ̀ yẹn. bàbá alẹ́bí wọ́n ti fún wọn lẹ̀ báyìí ká lọ bẹ̀rẹ̀ sábìsì bẹ́ẹ̀ nípa orí ọ̀fẹ́ Jésù lágbára ọlọ́run ká lọ bẹ̀rẹ̀ sábìsì bẹ́ẹ̀ ẹnìkan náà ó ní bàbá yìí mọ̀ọ́rẹ́ ó ní kó má bínú ó ní gbà gbogbo là ń ṣọ́ lóun fún 10,000 ó ní wọ́n mọ̀ọ́rẹ́ ẹnìkan lóun fún 5,000 ó ní wọ́n mọ̀ọ́rẹ́ ó ní wọ́n mọ̀ọ́rẹ́ ó ní wọ́n mọ̀ọ́rẹ́ ó ní wọ́n mọ̀ọ́rẹ́ abẹ́rẹ́ ní nǹkan láì tó mọ̀ọ́rẹ́ ẹ ṣé o Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ tẹ́ ò fi mí sílẹ̀ mo dúpẹ́ tẹ́ ò wò pé ta ló ń sọ̀rọ̀ mo dúpẹ́ tẹ́ ò wò pé kí ló ń wí kí ló ń sọ ẹ̀dẹ̀ dìde pẹ̀lú gbogbo páàtì agbára tẹ́ ní ẹ̀dẹ̀ fi support mi 3 million ó tún lé. ó rèé ó là ń wò yìí. èló rèé. èló rèé. 3,170,000. 3,170,000. This 3,170,000. Abẹ́ ẹ̀dìdẹ ogbó ní fún Jésù ẹ̀dìdẹ abẹ́ ẹ̀dìdẹ. Now ẹjọ́ kò náà. Now torí bẹ́ẹ̀ ló méjèèrè tẹ́ ń dúpẹ́ yẹn. Wọ́n ò pé no èèyàn ló mọ pẹ́ dúpẹ́ yẹn. Àwọn èèyàn fẹ́ràn kéèyàn mọ pẹ́ dú gan. Èmi ò tẹ̀ pẹ́ mọ pẹ́ dú tó báyìí. Ẹgbẹ́ fíìmù tán ṣe wọ́n wá sí wọnú ọpẹ́ bọ́dá ìwá ní wó má bọ́ sí pọ̀lẹ́dẹ̀ sọ. mo ní ẹni tọ́ṣù orí ẹgbẹ̀fà fún tí ò dúpẹ́ ó bẹ dínú orí ìgbẹ́. bọ́dá ẹyẹ gan àgbà ó tíátà ní bàbá kẹ́ ẹ pẹ́ fún wa o èmi náà fẹ́ máa ṣe tíátà èmi náà fẹ́ máa. ẹ̀yin tíátà rẹ̀ dì. mo ti ní àtọ̀ lẹ́dí báyìí. ọlọ́run tẹ̀ ti pè é sí yẹn. no tó máa ń sọ̀rọ̀ mo máa ń wò wọ́n mo máa wò wọ́n máa ń máa ní máa tẹ àti. mi ì á ti rí. torí bá ṣe ń sọ̀rọ̀ ló padà bí àti akọ̀ ń sọ̀rọ̀. ló ń sọ̀rọ̀. àbí bí sọ̀rọ̀ akọ̀ ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni yẹn sọ. ṣe mo dúpẹ́. yéé ok mo wà àwọn 3,170 lẹ́ẹ̀kan èmi ò mẹ́tò fowó sí i mo rò pé ti sẹ́ndì bíi 10,000 mẹ́ta so. olúwa ọ̀rọ̀ wọ̀ ayé ẹlẹ́dàá gbogbo ayé. mo ti kíní ẹ̀ tí ó ti pé 200 báyìí so wà ní 3.2 million sir 3.2 million àwọn èèyàn fẹ́ràn bá ṣe dúpẹ́ tó kì í sáwọn náà ẹ dúpẹ́ kó wọ́n ṣe ẹ ṣe o tó jẹ́ pé lórí pé mò ń dúpẹ́ ẹ tó ṣe náwó sí mi náà tí mi ò béèrè mọ́ mo kàn ń dúpẹ́ ni ẹ̀jẹ̀ tó ń fún mi àlówó ò ní tán lọ́wọ́ àní owó ò ní tán lápò ní ẹ ò ní wojú kẹ́kẹ́ náà ẹ ò ní wojú kẹ́kẹ́ jẹun ẹ ò ní tẹ̀bà kan ẹ máa wá bọ́ bẹ̀ kiri àwọn kan wà tí wọ́n bá tẹ̀bà kan wọ́n á tún lọ lẹ́ẹ̀kejì ìyá alágbèjà ìjọ ẹ ní àpọ̀n alásèpọ̀ ń bẹ̀rẹ̀ kẹ́ ẹ fún wa ti tẹ̀bà kan káwọn ọmọ mi tiẹ̀ fi jẹun irú òun bẹ́ẹ̀ ò ní fọ́ sẹ́yìn irú òun bẹ́ẹ̀ ò ní fọ́ sílẹ̀ bó ṣe lè wù kílù ilé tó ohun tó wù yín lẹ́ máa jẹ ẹ ní jẹun tẹ́ ẹ bá rí ọ̀nà á máa là fún yín ọ̀nà á là fún yín o ọ̀nà ní dímọ̀ yín ojúmọ́ ò ní mọ́kọ́ yẹ̀ máa là tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà á máa là fún yín gbogbo ìgbà ọkàn yín á balẹ̀ ìtura jẹ́ tuntun ní ẹnìkan ló sẹ́yìn 30,000 ó ní mo ṣe rí ẹnìkan ló sẹ́yìn tí mo fi lóòtú pé 200 hello sir yes ma okay mọ́mì ní ẹ̀rọ ma. ẹ máa gbọ́ mọ́mì kí lẹ sọ ma. He's a very grateful man. wọ́n láwọn send 30,000 ẹ ṣe náà ẹni tó mọ̀ọ́rẹ́ náà jẹ́. ẹ ṣe mo dúpẹ́ o a máa pọ̀ sí o ọlọ́run á fi ọ̀pọ̀ á fi rọ́pò fún yín o ẹ ò ní gbọ́mọ gbìgbì iṣu ẹ ní dákun ẹ ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ẹ̀yà nípa sọ́lá ẹ̀ nípa sọ́wọ́sí ẹ̀ nípa sáìpù tí ṣe bálẹ̀ wọn a máa da fún yín àwọ̀ yóò ní ṣá mo náwọ̀ yóò ní ṣá gbogbo ẹni tó náwó sí mi á da fẹ́yìn náà o á da fọmọdé á da fàgbàlagbà ọlọ́run mo máa dúpẹ́ o ọlọ́run mo máa dúpẹ́ o ọlọ́run mo máa dúpẹ́ o tó jẹ́ káyé ṣe yegede mi ó jẹ́ kó ṣe yegede ó jẹ́ kó ṣe yegede mi ó jẹ́ kó ṣe yegede mi ọlọ́run ṣe ọlọ́run mo dúpẹ́ 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 nígbà tí àwọn mi àwọn jọ pílánì pé ibo ni mo fẹ́ wá ṣọ́ọ̀bù sí àwọn tó jẹ́ pé owó àti jẹun gan ababa àbá gbàwé gbàmí tí o bá sówó àwọn abẹ́rẹ́ pé ibo ni mo lè gba ṣọ́ọ̀bù yẹn sí mo wá sọ pé Buhari ròdù ló wù mí pé mo fẹ́ tọ́ bá wá sí bẹ̀yẹ kọ́ ni pé mi tó darí mo gba ṣọ́ọ̀bù sí ọlọ́run àjẹ́ kò sí nǹkan tó lè ṣe
àṣẹ kò sí nǹkan tó lè ṣe àṣẹ kò sí nǹkan tó lè ṣe Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ bí mo ṣe ń ka mẹ́sẹ̀jì yìí Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé. ẹ̀gbọ́n tí mọ́mí fẹ́ sọ ẹ̀gbọ́n tó fẹ́ sọ hello ma. mo ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì 50,000 sí wọn. ẹ ṣé ma ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé á máa pọ̀ sí Ọlọ́run á bùkún yín èmi Ọlọ́run ẹ ṣé lóòótọ́ ni kò sí tó lè ṣe ta ló yí. mọ́mí yóò dà fún yẹn ra àánú gbà téèyàn bá rí téèyàn ò lérò yóò gbomi lójú èèyàn béèyàn bá rí téèyàn ò lérò yóò gbomi lójú èèyàn 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 bá ń gbé kíní yẹn kí ló lè ṣe bá ń gbé tí ò sí mẹ́sì ló lè ṣe. 3,235,000. ògo ni fún bàbá wa jókòó hallelujah kí ló lè ṣe kí ló lè ṣe àṣekò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe lóòótọ́. hallelujah. Ọlọ́run mo dúpẹ́ o Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ láti ní wá ni mo ti ń dúpẹ́ torí pé ẹ̀yin lẹ ṣe èèyàn ò lè ṣe èèyàn ò lè ṣe láti ìgbà tílẹ̀ tí mọ́lẹ̀ mi ò tí ì jẹ gọ́gọ́ tí bá parọ́ àyíkálẹ̀ Ọlọ́run ni mo wà bí o ìjà kò sí ọkọ̀ kò sáwọ́ pé tí bá ṣe wá dúpẹ́ bí mo fẹ́ kí wà ní àwẹ̀ tí máa fi débí ni ó dẹ̀ tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ torí oore táwọn èèyàn ṣe fún mi mi ò lérò ẹ̀. Ọlọ́run ẹ ṣé Ọlọ́run Agbala Gabriel ẹ ṣé tí mo wà lára wọn tó gbéga nínú ìjọ yìí tèmi lọ́lẹ̀ máa ti gbọ́ yìí yàn kan pé ọpẹ́lọpẹ́ wọn ò kà mí mọ́ wọn Ọlọ́run ẹ ṣé o Ọlọ́run mo dúpẹ́ o Ọlọ́run mo dúpẹ́ ó dáa mo ti gbọ́ mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé mo kí gbogbo yín mo kí gbogbo àgbáyé torí gbogbo àgbáyé náà fún mi lówó gbogbo àgbáyé ni wọ́n ń wò mí èmi Alébí Oṣù ọmọ yín náà ni mo kí yín o ìpè ẹ ṣé o mo dúpẹ́ mo tọ́pẹ́ dá mo ti dúpẹ́ tẹ́lẹ̀ nígbà kankan wá mo tún wá wò pé mo gbọ́dọ̀ wá kí n wá dúpẹ́ níwájú Ọlọ́run alààyè kí n dẹ̀ dúpẹ́ lójú gbogbo ìjọ Ọlọ́run alààyè àti gbogbo àgbáyé lápapọ̀ Ọlọ́run kó wo bí mo ṣe mọ́pẹ́ náà wá kó jẹ́ kọ́pẹ́ mi kó ṣètẹ́wọ́gbà Ọlọ́run jẹ́ kọ́pẹ́ mi kó ṣètẹ́wọ́gbà ẹ̀yin èèyàn yín náà gbogbo ìgbà ẹ pẹ́lẹ́ máa dú ewu á máa wù yín ni nǹkan ò ní ṣe yín tó bá kù díẹ̀ kí nǹkan ṣe yín á yẹ̀ ìyẹn náà pè ní pé wúwú yàn nǹkan burúkú ò ní tọ́ sí yín àrùn burúkú ò ní ṣe yín ìgbà tó pè mí lápèta mo dúpẹ́ pé mi ò kú èmi náà rí tẹ́lẹ̀ ìgbà tó pè mí lápèta tí n bá sọ̀rọ̀ kan ṣo ẹ̀jẹ̀ máa dà báyìí tí mo bá sọ̀rọ̀ kan ẹ̀jẹ̀ máa dà mí mú mi ò ní lè sọ̀rọ̀ wọ́n ní kí n gbórí sókè kí n ṣí imú sókè kẹ́kẹ́ yẹn lè máa padà sí inú kò dé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe é náà ló ṣe tí ò jẹ́ kí ikú tí mi ò lòkú òjijì Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o Ọlọ́run á bùkún yín o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́. So well mo gbé Ọlọ́run ga ẹ jẹ́ mi ẹ máa gbé ẹ jókòó bá ẹ jókòó. Olúwa yìí ìwọ fáànù ìdúró lójú kan o kó o lè máa fẹ́ sí wa ní papọ̀ ó gba ooru so mo fẹ́ kí Ọlọ́run láyé gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò ẹ ní sunkún o Àmín Jésù ẹ ní rí ìbànújẹ́ Àmín Jésù títí láì ẹ máa rí ìrànlọ́wọ́ Àmín Jésù ojú òde ní tí Àmín Jésù. I want to sincerely appreciate you for your wonderful kindness towards Baba Alébí Oṣù. Ó yà mí lẹ́nu o ẹ ṣé o àánú Ọlọ́run kò ní fi yín lẹ̀ àánú Ọlọ́run kò ní fi yín lẹ̀ ẹ máa rí owó Ọlọ́run. So well pẹ̀lú ìta ṣe lénìí ó possible kí ọ̀pọ̀lọpọ̀ tún wò kàn pé bàbá yìí àti fún ọ ní nǹkan sí but presently this is ẹni ẹsẹ̀ ìwé yẹn
This is 3,272,000 naira. 3,272,000. President, ẹ jókòó bàbá, ẹ jókòó. As Otutule. This is 3,315,000. 3,315,000. So, bí bàbá ṣe ń dúpẹ́ ó wú àwọn èèyàn lórí gan. Bí bàbá ṣe ń dúpẹ́ ó wú àwọn èèyàn lórí gan. So, the Lord bless you. Ẹ ó dẹ̀ ṣe àṣeyọrí. Ojú òní tí yín o. Bá ń gbé owó ìdáadáa, make sure kó hàn. Tọjọ́ yẹn ò wọ́n dáadáa. 3,315,000 naira. Ṣótàn. Bá ń gbé dáadáa. So, ṣó gbé dáadáa. So nípa orí ọ̀fẹ́ Ọlọ́run nǹkan míì tún lè ṣẹlẹ̀. But a fẹ́ ṣòwò sí bàbá báyìí. A fẹ́ ṣòwò yẹn sí bàbá báyìí. Tí nǹkan míì bá tún wá jáde wá, surely we let him know. Torí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ká tó rí weekend. Àwọn cases ti pọ̀. Ó ti ẹni woman kan tá àánú wá ń ṣe ní ẹ̀wù tó báyìí. But ìyẹn sì di ọ̀rọ̀ ọjọ́ mi. So a fẹ́ make sure pé owó yẹn tẹ̀ wọ́n lọ́wọ́. Can you see? Bóyá ká dẹ̀ ti ẹ̀ dúró gan. 3,330,000 naira. 3.330. Ẹ má tún dọ̀bálẹ̀, ẹ má dọ̀bálẹ̀. Bàbá tó dọ̀bálẹ̀ ni òde ẹ má dọ̀bálẹ̀ mọ́. Ẹ má dọ̀bálẹ̀ mọ́. Abẹ́rẹ́ rí nǹkan báyìí. Abẹ́rẹ́ rí báyìí. 3,330,000 naira. Abẹ́rẹ́ rí nǹkan báyìí. Bàbá ẹ má dọ̀bálẹ̀. Ọlọ́run àtúbọ̀ ògùn ẹ̀yin tẹ́ tún ṣe náwó sí mi adáfẹ́yìn náà ẹ̀yìn owó tí Ọlọ́run àtúbọ̀ máa bùkún ẹ̀yin tẹ́ fún mi ọ̀pọ̀ Ọlọ́run máa fi rọ́pò ọ̀pọ̀ ní àṣírí pẹpẹ kì í tú àṣẹ Elédùmarè ní àṣírí yóò ní tú ẹ̀yìn owó tí ẹ̀yìn wáyàn tí ẹ̀yìn abalẹ̀ adáfẹ́yìn o ẹ ṣé o. Mo bá yín yin Ọlọ́run. Ọlọ́run ṣeun. Ẹlòmíì tí ò pé ni ó sọ pé ó pé ẹlòmíì á dẹ̀ pé àmọ́ bó ṣe ń fọ mọ́ iyọ̀ tí wọ́n so no níbí báyìí wọn kì í san ìdá mẹ́wàá pé wọ́n bá báyàn gbowó wọn kì í san tẹ́ bá wá ṣiṣẹ́ ẹ̀rí ó tuntun lé. 3,370,000. Àwọn èèyàn máa gbà mọ́ o. 3,370,000. Àwọn èèyàn gbà mọ́ o. Èní Monday wọn gbà mọ́ o. Ẹ ṣé mo dúpẹ́. Àwọn èèyàn gbà mọ́ o. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ tún ṣe wá náwó sí mi yìí. Àgbàdo àwọn owó yín. Àmín Jésù. Tá a bá rí ohun kan tó ń dùn ẹ̀yin náà láti sìn yín lọ, Ọlọ́run á bòrò òtura sí. Àmín Jésù. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Àmín Jésù. Ẹ ṣé mo dúpẹ́. Àwọn èèyàn gbà mọ́ o. Àbí onídàásowó sí wọn owó dẹ̀ tó ń wọlé sí bówó dẹ̀ ṣe ń wọlé sí ẹ ti mọ̀ lámàfihàn mo sọ̀rọ̀ kọ́lẹ̀ ẹ̀kọ́ mọ́ ní níbí wọn pé ń sọ̀nà mẹ́wàá pé tó lẹ́nu mi ò ní ìdámẹ́wàá owó yẹn no Ọlọ́run kó fún yín ní iṣẹ́ gidi ṣe Ọlọ́run ń ti àwa lẹ́yìn táwa náà gbà tó fún yín báyìí ká tó ń lọ sí ìgbà tó ní kan fún yín káàṣì díẹ̀ agbára lọ́wọ́ náà so ẹ jókòó alẹ́bí oṣù so that ẹ ṣiṣẹ́ now Ọlọ́run ó tuntun lé sí o 3,382,000. 92,000. 3,392,000. ó máa ń lé sí i 3,392,000 naira. gbọ̀pẹ́ tí mo mú àkọ́ bí Ọlọ́run Jésù. Bàbá mo fọ́ fún bí n bá lè dúpẹ́ mo ti jọ lọ́rùn ní gbèsè o bí n bá lè dúpẹ́ bí n bá lè pàtẹ́wọ́ bí n bá lè 3,397,000. 3,397,000. bí mo ṣe ń fẹ́ gbẹ́yìn. 3,397,000 naira. bí mo ṣe ń fẹ́ gbẹ́yìn Jésù. bàbá fẹ́ yin lọ́ọ̀ni. orúkọ Jésù lẹ́nu mi ò dùn jóyìn. kò wá ń ṣe pé wọ́n ti parí ìyẹn no
ẹni tó wọlé iná àgbọ́dọ̀ ó kulẹ̀ ti pé 3.4 million naira. 3.4 million naira. àwọn èèyàn mi ní ò gbà ó 3,400,000. àwọn ẹlòmíín lọ́kàn rẹ̀ báyìí pé níbo owó yìí ń lọ bíi mélòó kan èmi ò tí mọ iye tó ń lọ bẹ̀ẹ̀ ṣó gbé dáadáa ṣó gbé dáadáa kò má sáṣe are you sure? lọ́dọ̀ Jésù Olúwa kò má sáṣe tì. ẹ ṣàjókòó 3.4 million. 3,422,000. 3,422,000 naira. àwọn èèyàn gba ọmọ lọ́sàn-án yìí o alẹ́ bí oṣù mi ò jókòó lẹ́rẹ̀ àwọn èèyàn náà ẹ̀mí ní ẹ̀jọ̀ ẹ wálẹ̀. ṣé mo dúpẹ́ ẹ ṣé. 3,422,000 naira. mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tó ṣe ní. àwọn èèyàn gbà mọ́ o. mo dúpẹ́ mo tọ́pẹ́ dá. wọ́n á gbà mọ́ o. mo dúpẹ́ fún yín ẹni wọ́n á gbà mọ́ o. ọkọ̀ yín á balẹ̀ wọ́n á gbà mọ́. àdáfẹ́yìn náà. Hallelujah. hallelujah Hallelujah. hallelujah. 3,484,000 naira. 3,484,000 naira. àwọn èèyàn mi ò gbà mọ́ o. 3,484,000. àwọn èèyàn gbà mọ́ ọ̀rọ̀ lẹ́yìn o. ọlọ́ọ̀lá rí nǹkan ni wọ́n á gbà mọ́ lé tún strẹ̀ náà wọ́n á gbà 3,494,000. 3,494,000 àwọn èèyàn naira. gbà mọ́ alẹ́ bí oṣù. kí lè gbé sára wa kí lè gbé sára wa. kí ni ẹ fi kí lè ṣe ń gbàdé débi. mo ń dúpẹ́ fọ́lọ́run. báyìí ń pọ̀jù ẹ̀ kí lè ṣe. mo ń dúpẹ́ fọ́lọ́run ni o. àwọn èèyàn gbà mọ́. bàbá o. Bàbá ẹ ṣé o bàbá. ẹ ṣé Olúwa Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. alẹ́ bí oṣù kí lè gbé wa. Bàbá ẹ ṣé o bàbá. ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. lórí ìbùkún rẹ o. Bàbá ẹ ṣé o. kọ́ọ̀tù ẹ wọlé o gbé kọ́ọ̀tù ayé wọ kínní yìí kó o jẹ́ wọn káǹtì lójú ṣé ẹsẹ̀ mo dúpẹ́. kọ́ àwọn wọlé bọ̀ ẹ wá jókòó náà ẹ jágbọ́n tẹ́lẹ̀ sọ ẹ má bọ̀ ẹ má bọ̀. ṣé mo dúpẹ́. Yes ma mọ́mí ẹ ra ma yes ma. God bless you yes ma ẹ ṣé ma God bless you ma God bless you ma ẹ ṣé ma thank you ma yes ma ẹ máa rà ànú ma ẹnìkan ní wait for 4 million sir ẹ ṣé ma thank you ma ẹ ṣé ma yes ẹni bẹ́ẹ̀ lọ 5 million bàbá alẹ́ bí oṣù ẹ ṣé mo dúpẹ́. bàbá kílẹ̀ fẹ́ dálẹ̀ báyìí màá kílẹ̀ sọ ma. wọ́n ní kò bá àwọn tẹ́ǹ gan wọ́n ní òpò jù. ẹ ṣé alẹ́ màmá kan o. 3,494,000. mo fẹ́ ẹ ṣe kò. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o gbogbo yín ni mo kí àtobìnrin àtọkùnrin mo kí yín pé ẹ ṣé àwọn ọmọ yín ò ní wó retí. wà nù tí àwọn kan ní káàtì àkáǹtì yẹn pín. ọkàn yín á balẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ọpẹ́ ni mo dù mi ò mú kankan wá torí pé tó bá ṣèyàn lórí ọpẹ́ làdá ọpẹ́ ni mo dù ọlọ́run pàápàá náà kò béèrè nǹkan méjì ó ní bí kò ṣọpẹ́ ó ní ká dúpẹ́ ó ní ká dúpẹ́ ó ní ká fọpẹ́ ká tún fi béèrè ọlọ́run mo dúpẹ́ oore tó ń ṣe lọ́wọ́ mo dúpẹ́ ìtẹ́ ó tún máa ṣe mo dúpẹ́ ìtẹ́ ẹ̀ tún máa ṣe ọlọ́run mo dúpẹ́ lórí ìjọ ọlọ́run àlàyé torí pé bàtí mo débí lẹ́nu mi ò bá pé wà láti ṣẹlẹ̀ lórí ìjọ mi wọn sọ fásitì alẹ́ bí oṣù ní nǹkan kan ṣẹlẹ̀ ọlọ́run mo dúpẹ́ gbogbo ọ̀nà ni mo fi ń dúpẹ́ gbogbo ọ̀nà ni mo fi ń gbé yín ga gbogbo ọ̀nà ni mo fi ń yìn yín mo sì kí gbogbo àwọn tó ń fún mi lówó sẹ́ ọlọ́run mo bẹ̀bẹ̀ mo tọrọ láàrin èyí síjọ́ méje ohun ìyanu mo ṣe fún mi ọlọ́run ṣohun ìyanu náà yé wọn ṣohun ìyanu lórí iṣẹ́ mo ṣẹlẹ̀ ká tún lè máa dúpẹ́ sí Jésù Olúwa wa ẹ ṣé. alẹ́ bí oṣù tó 5 million lélẹ̀ wọ́n gbà ní 3,496,000. 3,496,000 naira. alẹ́ bí oṣù kan wá 3,496,000 naira. wọ́n ń dúpẹ́ ní ìwé má bàa pé ọpẹ́ ní ń dùn o. mo ní ẹ mọ̀ wá wọ́n ní irọ́ ọmọ wa mo ní látàbẹ́kúta wọ́n náà máa wá káwọn lè dúpẹ́ torí ìrìn Abẹ́òkúta ọ̀kadà rẹ̀ ti gbé wa ṣìnà. ọ̀kadà ti gbé ń ṣìnà. 3,496,000. 3.5 million naira.
536,000. olúwa ẹ ṣé, olúwa ẹ ṣé. 3.536,000. olúwa mo dúpẹ́. Kí la fẹ́ dálẹ̀ lọ́sàn-án yìí báyìí? Ẹni rọ̀ olúwa mo lẹ́wọ̀. dúpẹ́, olúwa mo dúpẹ́, olúwa mo dúpẹ́. O dojú àdúrà tí ọlọ́run mo dúpẹ́. 3.536,000. 3,536,000. Ẹ̀yin lè máa ń ṣe. Ọlọ́run mo dúpẹ́. Ẹ jẹ́ pé kọ́ yìí. Hello ma. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Hello sir. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Sir. Ọlọ́run mo dúpẹ́. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Ma send me something. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Òfin mi bújọ yìí. Òfin mi bújọ yìí. Ọlọ́run mo dúpẹ́. Hello. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Ẹ káàsán sir. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo ṣe. Receiving your WhatsApp number was on the net. Yes sir. Yes sir. You need number to join the WhatsApp group in yourself. Okay sir. Ẹ ṣe wọ́n á bá parí ẹ chat mi sir. Ẹ ṣe sir. Yes sir. Máa wò sir. Yes sir. Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe. 3 million in free rocket. Ọlọ́run mi. Mo kàn lè fẹ́ ká send owó wọn sí wọn. Kọ́dẹ̀ máa lọ. Ọlọ́run ẹ ṣó. 3.548,000. 3,540,000. Tá ń gbé. Ẹ ṣé. 3,548,000. Orí àánú gbà. 3.548,000 naira. Ẹ ṣé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Bàbá ẹ má kùn. Ẹ ṣé mo rí àánú gbà o. Mo dúpẹ́ mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Ọlọ́run mo dúpẹ́, bàbá mo dúpẹ́, ọmọ mo dúpẹ́, ìmọ̀ mo dúpẹ́ o. Torí mo ráàánú gbà. Àwọn èèyàn jókòó parí. Torí mo ráàánú gbà. Àwọn èèyàn jókòó. Àwọn èèyàn jókòó sọ̀rọ̀ láì ní pé lọ́sàn-án yìí Ọlọ́run ẹ ni wà. ṣé. Ọlọ́run ẹ ṣé. Na here we dey. Ọlọ́run ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé bí òkàn kò má yọrù mi mo tó dábẹ́kúta. Mo láti dúpẹ́ kí gbogbo èèyàn mọ̀ kọ́run pàápàá mọ̀. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí o. Mo dúpẹ́ mo tọ́pẹ́ dá o. Gbogbo Àgbàlá Gabriel náà ń bá mi dúpẹ́ fún yín. Mo ní ẹ ṣé, èmi pàápàá dúpẹ́, ẹ wo ìdọ̀bálẹ̀ mi. Ìdọ̀bálẹ̀ mi rè o. Ìdọ̀bálẹ̀ mi rè ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé. Ẹ má máa ń daṣọ tí mo wọ̀, costume mi ni mo wọ̀. Torí tí ìbá wẹ̀ lómi lè máa dáàsù pé ṣáájú bí oṣù ni mo ṣe wọ̀ costume mi mo wọ̀. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé mo tọ́pẹ́ dá. Ẹ ṣé, àánú Ọlọ́run ò ní wọ́n yín. Àmín Jésù. Àánú Ọlọ́run ò ní fi yín Àmín sí. Jésù. Ní gbogbo ìgbà ẹ máa ráàánú gbà. Àmín Jésù. Ẹ máa ráàánú gbà. Àmín Jésù. Níbi tẹ́ ẹ̀rọ kànú sí kẹ́ ẹ lọ ráàánú gbà. Àmín Jésù. Níbi tẹ́ ẹ̀tì ẹ̀rọ kànú sí ẹ lọ ráàánú Àmín Jésù. Níbi tẹ́ ẹ̀rọ kan owó sí kẹ́ ẹ lọ rówó ń bẹ̀. Àmín Jésù. Gbogbo ẹni tó náwó sí mi tó fún mi lówó. Mo kà lẹ́nìí síjọ́ méje. Kọ́nù kó fi owó ńlá kó fi rọ́pò bá Àmín Jésù. kó tó tójọ́ méje òní kọ́nù kó bùkún yín. Àmín Jésù. Àṣírí olókun kì í tú. Àṣẹ Ọlọ́run ni. Àṣírí yín kó má ṣe tú. Àmín Jésù. Kẹ́yìn náà máa rí ná. Àmín Kẹ́ ẹ Jésù. máa rí lò. Àmín Kẹ́ ẹ Jésù. máa rí jẹ. Àmín Kẹ́ ẹ Jésù. máa rí mu. Àmín Kó Jésù. má ṣe wọ́n Àmín yín. Jésù. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Omi ata. Mo ò mọ ibi tí mo fẹ́ parí ọpẹ́ náà sí. Torí Ọlọ́run rí inú mi. Ta ló ń jó mi ata? Òun ni. Kí ló ń jó mi ata? Stage name ẹ̀ ni. Stage name ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo dúpẹ́, mo dúpẹ́. Mo mọ̀ pé wọn náà máa fọkàn bá mi dúpẹ́. Torí pé mi ò lérò pé irú oore ó lè wọlé. Mi ò lérò ìjọ tí wọ́n bọ̀ ṣe ni mo sọ fún báwo ṣáwọn èèyàn máa ràn mí lọ́wọ́ ṣá. Ó ti jẹ́ 3,568,000. Ṣáwọn èèyàn máa ṣe. 3,568,000 naira. Adúpẹ́ lọ́wọ́. 3,568,000 Ẹ naira. wá ibo là ń lọ lẹ́nu báyìí. Ẹ já béèrè ibo là ń lọ. Ṣé 4 là ń lọ àbí 5? Ibo là ń lọ. Ẹni wáwó tí o. Ibo là ń lọ lẹ́nu. Ẹni wáwó tí o. 3,579,000 naira. Ẹ wá lọ lẹ́nu ìbàdàn. 3,579,000. Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìgbàgbọ́ ni àwọn ọmọ mi tán sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn náà fi sọ̀rọ̀.
wọn náà lọ lè ṣe jù bẹ́ẹ̀ lọ. 3,579,000 naira. mi ò gbọ́ ẹ o. 3,579,000 naira. Ọlọ́run dúpẹ́ Ọlọ́run dúpẹ́. Hallelujah. 3,000,000. 3.6 million. Ọlọ́run ṣe. mo lọ sí ní 6,599 ẹ tí wọ́n yá sẹ́ni 1,000 ẹ yá Paul sẹ́ni 1,000 orí ẹ̀ kó jẹ́ 3.6 ó yá now. 3.6 million. so send the 1,000 sí wa 236 ọmọ àgbẹ̀ 3.6 million naira 3.6 million naira 3.6 million naira Hallelujah. 3.6 million naira Hallelujah. 3.6 million naira interfere ẹja mọ iye tó ń dá fáwọn èèyàn interfere kì í ṣe sọ pé ó jọdọ mi o ẹja máa mọ iye tó ń fáwọn èèyàn ẹja máa mọ àwọn kan lẹ́lẹ́dàá tí wọ́n o orí owó ó dá o bẹ́ẹ̀ ni orí mi á da. orí àwọn èèyàn orí àwọn èèyàn ó dá o èyí tó burú jù ní kẹ́lẹ́dẹ́ èèyàn ó dá fún èèyàn ó máa gbọ́ orí mi ó dá. ẹni tó ń gbowó fún mi bí eléyìí rí kó jáde kó mú ẹ̀rí ẹ̀ jáde. sọ̀rọ̀ tó èèyàn gbowó bàbá èmi ò dárúkọ èmi kàn sọ̀rọ̀ èèyàn o. mo mọ̀ ní tó bá gbowó èmi ò fún mi sọ̀rọ̀ èèyàn o. kó mú ẹ̀rí jáde wá. mo kàn ń pé yàtọ̀ sí pé ó tọwọ́ bàpò ó ní gbà mo fún ẹ bóyá ó lóun gba owó fún mi lọ́wọ́ èèyàn kó mẹ́rin wá tó fi. 3.6 million 6,000. 3.606. 3.606. Yes, sir. Hallelujah. Hallelujah. Bàbá, mo bá yín lọ́hùn. dúpẹ́ Mo bá yín lọ́hùn. Ọlọ́run dúpẹ́ ṣe hallelujah Mo bá yín lọ́hùn. hallelujah Bẹ̀mú wá ti nímọ̀ lára pé á ti ẹ̀kọ́ wọ fọ́ọ̀nà. Hallelujah. Mo ti ní tó fi lè Hallelujah. tó fi lè débì. Orí nǹkan rẹ̀. hallelujah 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 Orí nǹkan rẹ̀. hallelujah Orí nǹkan rẹ̀. Ó ń fò ní. Ó ti ń fò báyìí jẹ́ ń gbé kọ̀ nìyẹn. hallelujah 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 èmi mímọ́ Ó sọ̀kalẹ̀ bàbá, sí wa. owó yín ti ń bẹ́ o. wá mi ṣe ilé tirẹ̀ wá wọnú wa lọ kó wá fún wa lágbára agbára tá wa yóò fi ṣẹ́gun ó kì í ṣe lè rí rẹ láì mú ṣe rántí ilé rẹ tó ṣe. Ọlọ́run mo dúpẹ́ Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ sáàrin wa. sáàrin wa àwa mi ṣe ìrètí rẹ wá wọnú wa lóko wá fún wa lágbára agbára tá wa yóò fi ṣẹ́gun ó kì í ṣe lè rí rẹ láyé mo ṣe rántí ilé rẹ tó ṣe. Ọlọ́run ẹ ṣé. 3,632,000. 3,632,000. Mi ò gbọ́ ẹ o. 3,632,000 naira. Hallelujah. Àwọn èèyàn ò gbà mọ́ lọ́sàn-án. Hallelujah. Àwọn èèyàn mi ò gbà mọ́ o. Hallelujah. 3,632,000. Ṣé fún bàbá Alébí oṣù náà? Yes, sir. Ẹ ṣé. Ṣé fún bàbá Alébí oṣù? Yes, sir. ẹ ṣé ohun tí mi ò rókan rò ohun tí mi ò lérò ohun tí mi ò fọkàn sí mo kàn rò pé kí n débí náà kí n dúpẹ́ wọ́n dẹ̀ fún mi kí n dẹ̀ máa lọ ẹ̀yin èèyàn ìdẹ̀ tó ń padà ẹ̀dẹ̀ tó ń ta mí lọ́rẹ ẹ̀dẹ̀ tó ń fún mi sí owó ò ní wọ́n yín àánú ò ní wọ́n yín olówó ò ní wọ́n yín àánú ò ní wọ́n yín ní orúkọ ti Jésù ti Násárẹ́tì láti ní yìí lọ orí a máa lé oore kún fún mi ayọ̀ a máa lé ayọ̀ kún fún mi mo sọ pẹ̀lú gbàgbọ́ Ọlọ́run bẹ́ẹ̀ mi bá ń ṣe wòlíì Ọlọ́run láti àkókò yìí lọ ayọ̀ tẹ́yìn náà òrukàn o orí tẹ́ òrukàn o kó wọlé wá báyìí kó wọlé wá báyìí kó níbẹ̀ kó ṣẹlẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ máa mọ̀ ṣe o àgbàfún yóò ẹ ṣé ẹ ṣé Màá. ẹ ṣé mà ẹ ṣé mo dúpẹ́ á máa pọ̀ sí o ẹ ṣé ma. Thank you ma. Thank you ma. Thank you ma. Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ 3,635,000. Olúwa ẹ ṣé 3,635,000 naira. Ó wà òkè bẹ́ẹ̀ bó ṣe ń gbé. Olúwa ẹ ṣé Bóyá ń súnmọ́ ẹ̀ ó ń dọ̀. dúpẹ́ Olúwa mo dúpẹ́
ẹja máa rí nǹkan fáwọn èèyàn. Ọlọ́run ṣe. ẹja máa rí o. Ọlọ́run ṣe. wọ́n lẹ́lẹ́ kó wo àwọn náà kàn wá tọrọ o. kò wù mí o. ìtìjú ńlá ni kéèyàn máa tọrọ o. kéèyàn máa tọrọ ìtìjú ni. ìtìjú ni o so tán bá wá fún wọn wọn gbé jáde kò sẹ́ńtọ́ lọ́hùn lè lò fúrú nǹkan tá à ń ṣe kò sí. kò sí. àdàbí tán bá gbowó fún mi lókù àdàbí tán bá gbowó fún mi bọ́tán ọ̀bá gbowó bàbá fún mi alẹ́ ó mọ́ kè ní ó pa sọ̀rọ̀ àwọn ọkọ̀ ọlọ́run àdàbí tán bá gbowó fún mi o torí wọ́n ní mo bàbá gbọ́ ẹ má sọ̀rọ̀ ẹnikẹ́ni o. wọ́n fi fídíò sọ pé wọ́n ní èmi tí a bá fẹ́ tọrọ owó kò sí tí ò lè sọ àdàbí tán bá gbowó fún mi yàtọ̀ sóòótọ́ tọ́ bá kù tán náà wọ́n fún mi fúnra wọn yàtọ̀ sí yẹn wọn ò gbowó fún mi tọ́ bá dẹ̀ gbowó wọn owó fún mi. bàbá ẹ má sọ̀rọ̀ àwọn èèyàn ẹ má wọrí. tọ́ bá dẹ̀ kó fún mi nìyẹn òun nìyẹn ọlọ́run nìyẹn o. bàbá ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ lórí péjì ẹ máa gbọ́ bàbá lórí péjì wa àkínta ọ̀rọ̀ báyàn ẹnikẹ́ni mi mọ ẹ tẹ̀ sọ mi mọ mo ní pé nígbà tí mo sọ́nà di ọ̀rẹ́ta ní ìdárúkọ ẹni bọ̀. ẹ mọ wà dárúkọ ẹ mọ ẹ dárúkọ ọlọ́run tó ṣẹlẹ̀ ìfún yín ẹ̀rí pọ́lọ́ ògo ní fún Ọlọ́run. Hallelujah. Hallelujah. ẹjẹ́ wa máa lọ ẹjẹ́ wa máa lọ kádúkádúgbẹ́ fún Ọlọ́run fún tí Ọlọ́run ṣe ẹ má ti dẹ̀ kí n sẹ́ndẹ̀ sí wọn ẹ má ti dẹ̀ àbí kí n sẹ́ndẹ̀ mọ́. mo ti sọ fún tẹ́lẹ̀ lọ ní àbẹ́ máa bá mi ní sùúrù sí bóyá àwọn èèyàn sì lè fún mi ní nǹkan sí mi náà ti sọ tẹ́lẹ̀ kí n tó wá náà gbàtẹ́lẹ̀ ní kí n wá lèrò náà ni mo ṣe. ẹ jáwọ́ ohun tó ṣẹlẹ̀ ní alẹ́ sí àárọ̀ ọ̀la torí látọ̀dọ̀ la tó bízì so láti máa bẹ̀rẹ̀ program tẹ̀lé mi lọ́la ẹ ṣé dúpẹ́ ẹ ṣé. alẹ́ bí oṣù kí bàbá kí ló ń jálẹ̀ bí oṣù kí ló ń jẹ́ bẹ́ẹ̀. orúkọ àwọn òbí mi ni o bí mo ṣe bá tí wọ́n ń jẹ́ nìyẹn pé alẹ́ bí oṣù mo wá béèrè wọ́n nítorí pé oṣù ò ní lé kápẹ́ ẹ̀ má ka pé tóṣù bá lé apẹ́ ẹ̀ máa ka ni o oṣù ìyẹn ni pé tóṣù bá lé ẹ máa rí i pé ó máa yọ gbogbo èèyàn rí tóṣù. ẹ wo àwọn èèyàn ní ká má ti lọ o àwọn èèyàn ní wọn dáadé ẹ má ti lọ ẹ ní ká má ti lọ àwọn ní 3.635. 3,635,000. 3,635,000 naira. àwọn ìwà ni má ti lọ o ẹ jẹ́ à lọ ilẹ̀ ti ń ṣú it's getting late 3.635,000. Yes, sir. 635,000. 3,635,000. Ọlọ́run ṣàánú wọn ní o. Maria eré ẹni gbẹ́kẹ̀lé wa ràn mí lọ́wọ́ dábòbò mi àná torí ògo rẹ o Jésù Kristi ọmọ Ọlọ́run ṣeré ẹni gbẹ́kẹ̀lé wa ràn wá lọ́wọ́ dábòbò wa àná torí ògo rẹ o ó ní Michael ajagun ṣẹ́gun ṣeré ẹni gbẹ́kẹ̀lé wa wọ́n ní ilé tó fọ́ mi lọ torí don't go yet sir. Please wait for him sir. You are sharing the lively for others. Odaye ma rìn lọ́wọ́ bá sẹ́ni ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ no don't go God bless all the givers Ọlọ́run ọ̀ṣọ́ máa ṣe fọ́ ẹyẹ èèyàn mi yìí jẹ́ tún wò what was this 3.640. 3,640,000. àwọn èèyàn mi ń gbìyànjú. 3,640,000 naira. ẹ ṣé mo rí àánú gbà bàbá ẹ ṣé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà o Ọlọ́run mo dúpẹ́ pé ò kọ̀ mí sílẹ̀ ẹ ò wo ta ìpè tó ní iwájú yín ẹ ò wo ta ìṣe ìfẹ́ yín tó Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ ẹ̀mọ́ mo dúpẹ́ torí ẹ ò fi mí sílẹ̀ ẹ ò fi ìjọ yìí sílẹ̀ ẹ ò forí kankan wá sílẹ̀ ẹ ń jẹ́ ìyára yín ẹ jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ lè wà láàyè síbẹ̀ Ọlọ́run ẹ ṣé 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 Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run.
ọlọ́run gbọ́ pẹ́ wa ìwọ tó gbọ́ pẹ́ Hánà ọlọ́run gbọ́ pẹ́ wa ìwọ ló gbọ́ pẹ́ Abraham ọlọ́run gbọ́ pẹ́ wa ìwọ tó gbọ́ pẹ́ Mósè ọlọ́run gbọ́ pẹ́ wa. Irú aṣọ àmẹ́wẹ̀ aṣọ àmẹ́wẹ̀. Yes sir. Yes sir. Yes sir. Ọlọ́run ṣe Ọlọ́run ṣe Ọlọ́run ṣe àṣìbí ẹ̀ ṣe máa ń ṣe mi ò mọ̀ Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe o torí mi ò lẹ́ni kankan mi ò ní kò sí tó lè ṣe àṣì kò sí tó lè ṣe kò sí tó jùlọ ká ló jùlọ kí lẹ̀ lè ṣe kí lẹ̀ lè ṣe tálẹ̀ jùlọ wọ́n ṣe lọ́mọ mi bí kí n bá lè jáwé wọ́n ṣe lọ́mọ mi bí kí n bá lè wọṣọ ó dẹ̀ mọ́mọ́ ó dẹ̀ dìde inú àánú ẹ̀ ó dẹ̀ ṣàánú fún mi Ọlọ́run ẹ̀ ń ṣe Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ṣàánú fún mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ náwó tọrẹ àánú sí mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ fẹ́ kí n kákúrú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ fẹ́ kí n kú fọ́tàyé ẹ ṣé mo dúpẹ́ o mo sọ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ náà ò ní wówó tí mo sọ lẹ́ẹ̀kan sí a máa pọ̀ sí o a dà fún yín o nǹkan ò ní ṣe yín kò ní ṣàwọn ọmọ yín. 3,641,000. Ọlọ́run ẹ ṣé. 3,641,000 naira. So to God be the glory, great things are done. Mo tún gba Ọlọ́run gbọ́ sí. Bẹ́ẹ̀ni Ọlọ́run ṣe. Mo tún gba Ọlọ́run gbọ́ sí. Èmi pàápàá mo gbàgbọ́ sí. Mo gba Ọlọ́run gbọ́ sí. Mo gbàgbọ́ sí. Kò yẹ kí ẹ wá dà lẹ́nu o. Kò yẹ kí ẹ wá o. Kò yẹ kí ẹ wá o. Ó kà yẹ kí ẹ fi fídíò ránṣẹ́ pé ẹ dúpẹ́ ká lè ra yín post. Irọ́ mo mọ̀ pé tẹ́ fẹ́ sọ ni ó yẹ kí n wá o. Ó yẹ kí n wá o. Ṣé ẹ gbà sábòdà lẹ́nu? Máa padà. Sábòdà lẹ́nu? Ilẹ̀ tí ilẹ̀ tí wọ́n ti báyìí. Máa lọ àti dé kíní lóṣù àti dé Ìwó road. Láti dé Ìwó road àmì àdúgbò. Àánú ló lè tún wọlé. Àmín Jésù. Ọlọ́run àánú ò ní fún sí. Amen. Jésù. 3,727,000 naira. 3,727,000. Hallelujah. 3,727,000 naira. Hallelujah. Hallelujah. Kábíyèsí. Hallelujah. Kábíyèsí. Hallelujah. Kábíyèsí. Ọlọ́run àṣírí ṣe máa ń ṣe wò. Ọlọ́run. Ta ló donation kò wọlé pé ẹnìkan fún 75,000 ẹnìkan fún 25, 20 ló fi lẹ́yìn pé bóòlù sáyé ní ètò báyìí Olúwa mi yìí Olúwa ọ̀run òun ayé ìwọ ni àtọ́ 3,728,000. 3,728,000 naira. Àwọn èèyàn ṣàfẹ́kẹ́ tiẹ̀ ọ́ tiẹ̀ pé níbi tá a tiẹ̀ kọ́ dúró sí ní ẹgbẹ́ 4 million ṣe kọ́ dúró àwọn èèyàn ń fẹ́ ire fún abẹ́rẹ́ nǹkan ẹ wo ń jókòó. 3,743,000. 3,743,000 naira. 3,743,000. 3,743,000. 3,743,000 naira, sir. 3,743,000. Hey. Yeah. Hallelujah. 3,743,000. Hallelujah. Hallelujah. Ẹ ṣé mo dúpẹ́ ìlú òótọ́ wọn yóò. Àwọn èèyàn ṣe o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Àwọn áńgẹ́lì ló wà online. Ẹ ṣé tẹ nífẹ̀ẹ́ Ọlọ́run láti. Ẹ̀yin áńgẹ́lì tẹ wà online. 3,746,000. 3,746,000. 3,746,000. 3,746,000. Hey. Hey. Jésù. Hey.
Jesus. hallelujah 3,799,000. hallelujah 3,799,000 naira. hallelujah 3,799,000. hallelujah 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 Ìtì ẹ̀mọ́ tí mo fẹ́ sọ. ọwọ́ àbọ̀. Ìmọ̀ tí mo fẹ́ sọ. Hallelujah. Bóyá kí n gbàdúrà ni. Hallelujah. Bóyá kí n sọ tẹ́lẹ̀ ni. Hallelujah. lọ́ọ́ tí mo bùkún Ọlọ́run fún yé mi. Hallelujah. agbára bàbá ìwọ Ah. ọ̀run. Hallelujah. àwa tí mo 3,799,000. Bá a tún pè. 3,8 million naira. Hallelujah. Pa mí. Wọ́n Hallelujah. yìí mọ́ pa mí nà. Hallelujah. Ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé. Hallelujah. 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 3.8 million naira. Ọlọ́run ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé. Yes sir. Bẹ́ẹ̀ni ẹ̀yin lẹni sẹdá kan mi sọ́dọ̀ àwọn òṣèlú mi ni. Kì í ṣe orúkọ mi. Okay sir. Ọlọ́run ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé. 3.8 million naira, sir. 3,800,000. Tanná fún wa. 3,809,000. Jésù yóò jọba aráyé ẹ yọ̀, ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé. Jésù yóò jọba ní gbogbo àgbáyé. Ẹ múra láti pàdé rẹ̀. Ibi máa jókòó sí o, àlọ́ o. Kí ló ṣe náà yẹn? Ọlọ́run ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé. Kí ló ṣe náà yẹn? Ó tán lókè yẹn. Ọlọ́run ẹ ṣé o. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Òkìtà ló ń sọ yẹn. O dojú tì mí. Wọ́n ní ta kí lè máa mú bọ̀. Àwọn kan náà sọ bẹ́ẹ̀ o. Àwọn kan náà sọ bẹ́ẹ̀ mo dẹ̀ sọ fún òun náà. 3,830,000. 3,830,000 naira. 3.830. Ọlọ́run dá mi o. Ọlọ́run ẹ ṣé o. Bí ó kélé ọ̀dọ̀ wa. Dojú tì wá o. Ọlọ́run ẹ ṣé, bàbá ẹ ṣé, ọmọ ẹ ṣé, mi ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń náwó sí mi. Àlékún orí á máa jẹ́ ti tiyín, àlékún ọlá máa jẹ́ ti yín, àlékún owó á máa jẹ́ ti yín. Nígbà kankan ẹ ní lálàṣì. Ọlọ́run èlò tí ó lè 4 million. Ẹ ṣé. 3,830,000. Ó kélé tó fi pé 4 million. Ó kú 170,000. Ọlọ́run ẹ ṣé. Máa wo tí ó ṣẹlẹ̀ o. Ọlọ́run ẹ ṣé. Ẹ máa wo tí ó ṣẹlẹ̀ o. Ọlọ́run ẹ ṣé. Ṣé ń wò? Ẹ máa wo tí ó ṣẹlẹ̀ o. 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 Ó kú 170 àbí? Yes, sir. Tí ó fi pé 4 million. Ó kú 170. Alébèsù. Ẹ máa dúpẹ́. Mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé ìdọ̀bálẹ̀ mi tó rí, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, mo dúpẹ́ òfin mi sílẹ̀ èmi nìkan tán 4 million, èmi 4 million, láyé mi 4 million. Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́, bàbá mo dúpẹ́, ọmọ mo dúpẹ́, Ọlọ́run gbọ́pẹ́ mi, bàbá gbàyìn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ fún mi lówó, àbùdíntolókun, àbùdíntolọ́sà, gbogbo ibi tẹ́ ti mú Ọlọ́run afọ̀pọ̀rọ̀ pọ̀, Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. ẹ̀ẹ́dẹ̀ kánjú kú, Àmín Jésù. ẹ̀ẹ́dẹ̀ kánjú kú, Àmín Jésù. ẹ̀ẹ́dẹ̀ kú fọ́tàlọ́, Àmín Jésù. ẹ̀ẹ́dàgbẹ̀ dògbò nínú ọlá tẹ́ ní òtí ìtò, ẹ sì máa lọ́lá sí, Àmín Jésù. ọlá náà bá yín Àmín kalẹ̀, Jésù. ọlá náà bá yín Àmín kalẹ̀, Jésù. tẹ́ ẹ bá tún dàgbà, àwọn ọmọ yá tún máa lo ọlá náà lọ, Àmín Jésù. àwọn ọmọ yá tún dàgbà, àwọn náà tún máa lo ọlá náà lọ, Àmín Jésù. bí mo ṣe wú yẹn ló máa rí o, Àmín torí pé Jésù. Ọlọ́run mọ̀ nípa ìrìn àjò yìí, àdàbí tí kò bá mọ̀ nípa ẹ̀, àdàbí tí kò bá mọ̀ nípa ẹ̀, nítorí pé ó sọ pé tí Pọ́ọ̀lù bá ń gbìn, ó ní tàpólò bá ń bomi rí, ó ní láì bá sí mi ń bẹ̀, ó ní asán ni, mo mọ̀ pé ẹ mọ̀ nípa ìrìn àjò yìí, Ọlọ́run torí pé ẹ mọ̀ nípa ẹ̀, gbogbo ẹ tó nawọ́ sí mi nílẹ̀ yá àti lókè òkun, Ọlọ́run bá mi bùkún, Àmín Jésù. bá mi bùkún, Àmín Jésù. bá mi bùkún,
Àmín Jésù. mọ́ bùkún Àmín mọ́ Jésù. gbogbo tì Àmín ó Jésù. dá fáwọn náà Àmín jù Jésù. ó dá fún ojú kàkẹ́ Àmín Jésù. lọ́rọ̀ mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ mo tọ́pẹ́ dá gbogbo ìjọ náà àlàyé náà àwọn náà bá mi dúpẹ́ fún yín ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé. ó kulẹ̀ tí kí ló kù tí ẹ pé. 3,849,000 naira. mi ò gbọ́ ẹ. 3,849,000. 3,849,000 naira, sir. Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ dúpẹ́. kíni ẹ wá ń bẹ. Bàbá mi dúpẹ́. ó wá ń bẹ. ó wá ń bẹ. ó wá ń bẹ. gbogbo àwọn tẹ́ lò fún mi. ó wá ń bẹ. ẹ lóge fún 500. mo dúpẹ́. aláti mọ̀ wọ́n. ìfànú mi tẹ́ fi sí mi lójú tán ṣàánú mi. ẹ ní wọ́wọ́ sí i. prayer mi nìyẹn fún yín. ẹ ní báwọn wọ́wọ́ sí i. Àmín Jésù. ẹ mọ̀ mú owó bí ẹni bomi. Àmín Jésù. kò sú àwọn èèyàn wọ̀nyí kò sú wọn lẹ́nu ọdún yìí mo báńkì manager mi pè mí. 3,851,000. báńkì manager mi pè mí ó ní dáàdì ó ní tí donation bá ti ń wọlé sọ́dọ̀ yóò lẹ́rù mọ́ ń bà wá ó ní wọ́n ń fáwọn yẹn ní wọ́n ń ṣàánú àwọn yẹn lọ́dọ̀ yín o ó láwọn ń rí gbogbo ẹ̀ ògo ni fọlọ́ lókè ọ̀run. Hallelujah. ẹnìkan béèrè ó ní Àgbàlá Gabriel bó o lẹ́yìn wá ṣe live wá ẹni tó gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ń gbọ́ ti. Ọlọ́run ní gbọ́ ti rẹ̀ mọ́ wádìí ìgbẹ̀hùn ẹni dádì Àgbàlá Gabriel ìgbéra yín wá pẹ̀yìn náà nílò nǹkan bó lẹ́yìn ṣe wá ń ṣe ẹni tó bá ti ń gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ní gbàgbọ́ ti òfin àkọ́kọ́ tọ́lọ́ ń fún wa ni pé fẹ́ fi gbogbo ọkàn rẹ fi gbogbo àyà rẹ fi gbogbo ẹ̀mí rẹ fẹ́ Ọlọ́run rẹ ó wá ní eléyìí tó dàbí ẹni pé fẹ́ ọmọ làkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ìwé Róòmù orí 12 abákàsálẹ̀ ó ní ẹ máa fi tẹnìkejì yín ṣáájú ó ní ẹgbà pé tí ẹ fi tẹnìkejì yín ṣáájú so gbogbo nǹkan tiwa ẹ̀dá gbé sẹ́gbẹ̀ẹ́ kan tẹnìkejì wa káwá fi hàn ṣáájú so bàtà ti fi ṣe yẹn tiwa Ọlọ́run mọ̀ yanjú ẹ̀. ẹ lè ṣe o agbára yín ká ẹ lè ṣe o agbára yín ká láti pa wá lẹ́rí ayọ̀ agbára yín ká. mi mọ̀ pé yó. 3,868,000. 3,868,000 naira, sir. 3,868,000. alẹ́ lè ṣe o agbára yín ká ẹ lè ṣe o agbára yín ká ẹja lọ. láti bá mi lẹ́rìn ayọ̀ agbára yín ká kò má ṣàṣetì lọ́dọ̀ Jésù Olúwa kò má ṣàṣetì lọ́dọ̀ Jésù Olúwa wa ọba tó pàṣẹ fọ́jọ́ tọ́jọ́ yọ síta ọba tó pàṣẹ fún ilẹ̀ tó gbé Mósè níjà ọba tó pàṣẹ tó dá mi lọ́kùnrin wáyé ọba tó pàṣẹ tó dá mi lè nìyàn wáyé pàṣẹ kíre ayé mi tèmi lọ́wọ́. bàbá wọn ní tẹ fáwọn ẹjẹ àwọn kíní tẹ sílẹ̀ kan yẹn àwọn yẹn ní àwọn fẹ́ gbọ́ díẹ̀ pé èmi àpéwẹrẹ kí díẹ̀ mo yẹ tó pé náà. ẹ wá dúpẹ́ ká máa lọ 3,871,000 naira. 3,871,000. 3,871,000. mo láì mẹ́rin sílẹ̀ kan. àìbá kúrúkúrú ibi tí bẹ́ẹ̀ ti ń jábí ọkúndọ́ ẹnìkan ò bá mi ní tètè lọ́rùn wọn bàtà èmi awo alẹ́ bí oṣù mi awo afájìrì ọ èmi adájìrì adájìrìgìrì lébi. àìbá aṣọ orí àmìdé ọjà mi dèjì àwọn lọ ṣe fún fún aṣákúlẹ̀múkú tí sọmọ ẹlẹ́bí mọ́ bẹ́ẹ̀ àwọn ló ń ṣàwọn ìdèkòyàgbà ẹ̀tọ́ àwọn ọlẹ́kọ̀ọ́ àwọn ọ̀nà. lára sọ́ńtò rẹ̀ ń dájọ́ ọjọ́ àgàdà tọ̀dọ̀ mi ń dájọ́ ọjà béèyàn bá pọmọ wọ́dọ̀ tí ò bá fújà èso ṣe làṣáàgùn. ògbóyè rẹ̀ nǹkan kínú ògbóyè rẹ̀ nǹkan kínú ó lè di ọba wa jí mi mú àbọ̀ ọba ní wọ́n fàtú ọba kíni ọba bẹ́ẹ̀ ni wọ́n fàtú wọ́n dà sílẹ̀ kí bẹ́ẹ̀ ni dáńdú bẹ́ẹ̀ lẹ̀. ìwọ. èmi adé bí oṣù ni ara òye ọmọ ọba wáwá kan là kọ́ba wàwà kan là kíjòyè ọmọ gbárò tó kún ṣírò tó kún dùgbẹ̀dùgbẹ̀ lárúkọ arẹ́gbọ̀rọ̀ màsáàgùn màjáàgùn
wọ́n bá ní ológun o ní ọ̀dà Àgbàlá Gabriel wọ́n fi bíbélì bà tiẹ̀ jẹ́ ojú rẹ sọ sẹ́mi náà kàn ní sẹ́kì ṣe pé mò ń halẹ̀ ṣé mo lóògùn èyàn lóògùn wò ní rúbí àbọ̀dọ̀ àwọn màlẹ́kà tí wọ́n dùn tọ́ra rẹ ìwọ́tẹ̀ ló fẹ́ dógùn o ọ̀dà mo dógùn o kọ́ bójú rẹ sẹ́mu. láàrin ní àti òdógùn o. òun òdógùn jẹ́ dúpẹ́ lọ́wọ́ tí wọ́n fún mi lówó. tí wọ́n fún wọn lówó. jẹ́ kí n tún dúpẹ́ wọ́n ṣe ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́. n tẹ́ ní kí n ṣe ni mo ti ṣe yẹn kẹ́ni mọ̀ pé alẹ́ bí oṣù náà ni alẹ́ bí oṣù náà ṣì ni mo ṣì wà ń bẹ̀ ó ṣì wà lára mi kì í ṣe bíi ti wèrè o. tó bá jẹ́ ó ṣì wà kì í ṣe bíi ti wèrè. tó bá jẹ́ ẹ mọ̀ pé tèmi bá ń ṣiṣẹ́ mo máa ń fi gbogbo ara ṣe náà ni òun ẹlòmíì ní alẹ́ bí oṣù náà ní jẹ́ mú yàrá yín ẹ lọ wo báwọn èèyàn ṣe gbọ́ yín lọ káàkiri orígun mẹ́rin àgbáyé àbúrò mi ó ní mẹ́sẹ̀gì fẹ́ẹ̀ pa òun èmi pàápàá ń kọ́ ẹni tí ò pè mí nínú ìní mo bọ́ ṣe gẹ́ẹ̀tì nọ́mbà mi ọlá yín ni ọlá oore tẹ́ ẹ ṣe fún mi ọlá pé ẹ dúró tì mí ọlá pé ẹ ò fi mí sílẹ̀ tí mi ò bá rí yín bo ni ìbá fojú sí lẹ́nu ibo ni ìbá fojú sí ẹ ṣé mo dúpẹ́ á máa pọ̀ sí ẹni wówó tí ẹni wáyàn tí ọkàn yín á balẹ̀ gbogbo ìgbàkigbà tẹ́ bá ti ń nawọ́ ọwọ́ yín á máa tó ni ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò owó náà máa pọ̀ sí owó náà máa bí sí àtọmọdé tó fún mi àtàgbàlagbà tó fún mi àtọkùnrin àtobìnrin àtoyúnú àtàṣẹ ìdí gbogbo ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ẹ ṣé o ń bí ọpẹ́ kò ní wọ́n lè tí náà ìjọba dẹ̀ mi rìn lẹ́ẹ̀kan sí o ẹ ṣe àbúrò mi náà ó bá mi dọ̀bálẹ̀ ẹ̀rí ó dúró tì mí bó ṣe dúró tì mí yẹn àwọn kan tún ń bínú náà wọ́n ní o lọ dúró ta lé bí oṣù ẹjọ́ ń dọ̀bálẹ̀ o ò mọ nǹkan tó ń ṣe ó ní ẹ̀gbọ́n mi ni ó ní tí n bá torí ẹ̀kú ó ní tó bá ya wùrì ta ló máa gbé tó bá jẹ́ tí kóhùn bá bẹ̀ káwọn èèyàn ṣe láàánú tó ló jẹ̀gbọ́n tó dá sóhun ó ní kọ́kọ́ làbúrò mi tó fi jóun ló dúró tì mí mo dúpẹ́ mo dẹ̀ kí ìwọ náà ò ní wà nùtì. ẹ ṣé òun náà ń bá mi dúpẹ́ pé ẹ ṣé o. ẹ ní gbogbo tí o ní ọ̀dáwó kì í dólókun ọ̀dáyọ̀ kì í dólọ́sà ẹ ní náà kan tán kẹ tó rí ire ní gúúsù láàríwá nílà oòrùn ní wòrùn a máa tó ní. bíbélì sọ pé ta ni wòkè níwájú sí bábélì. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń dúró lórí pé bẹ́ẹ̀ ṣe ń ṣàánú wa yìí tínú ń bi òkú kọ lọ́rùn àmọ́ bẹ́ẹ̀ tí mú owó tẹ̀ fi ń ṣàánú wa yìí ẹ̀ nínú kan tó bẹ̀ tó rí ẹ̀ nínú kan tó bẹ̀ tó rí tẹ́ bá jó sọ́tún ayé ẹ̀yìn tẹ́ jó sósì ayé ẹ̀yìn ibikíbi tẹ́ bá ti ń débẹ̀ máa bójú ọlọ́run torí ọlọ́run sọ wípé èèyàn tó ń fi tiẹ̀ lẹ̀ tó ń gbọ́ tọmọ ọlọ́run ló ń gbọ́ tiẹ̀ lágbára ọlọ́run gbogbo ọmọ yín ibi kí tó bá ti dán máa bójú ọlọ́run gbogbo ibi kí tó bá dán máa bójú ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàánú wa lágbára ọlọ́run ọba abúlé yóò ní kàn yín abúlé yóò ní kàn yín ẹ̀ ní mọ̀ṣù oṣù ní mọ̀ yín epo ọ̀tá ò ní ká yín ìmọ̀tá ò ní ṣẹlẹ̀ àdúpẹ́ àwa dúpẹ́ yìí ni ẹ̀ tí wọ́n á ń ṣàánú wa lágbára ọlọ́run ibi àpò tẹ tó bọ̀ tẹ fi ń mówó tẹ fi ń ṣàánú wa yìí kò ní gbẹ. àmín Jésù. kò ní gbẹ o. àmín. $3,885,000. àbúrò tó dúró tiẹ̀ kò wọ́pọ̀ o. 3,885,000. a ní kí ló kàn mí ilé máa ń tẹ̀ ẹ́ a ní kí ló kàn mí gbàngbè gbàngbè gbàngbè. 3,885,000. èmi àti ẹjọ́ jọ àṣà. máa jáàm. máa sáàbù máa dán ogun wò. lára ta ni alẹ́ bí o. ètò ìdájọ́ láti gidi náà. Mo láti rẹ̀. Okùn kò lè borí ìmọ́lẹ̀. Ẹ wà á lọ pẹ̀lú lọ́sọ̀ fún akókùn kò ní. Ṣé mọ́lẹ̀ ni? Ìmọ́lẹ̀ la délé bí oṣù. Ìmọ́lẹ̀ la délé bí oṣù. Á jẹ́ wo. ẹni tẹ̀lé lásọ̀ ní àṣọ ìlú náà. Ọmọ tí mo lé lọ lókè odò Bísọ́lá tí mo ní wọ́n fẹ́ mo gbọ́pọ́ ló ń tẹ̀ lọ́kàn. ní báwo ni o ṣe ní tẹ̀lé nígbà tó mọ̀ wípé mo lówó mo lówó. ṣé mi ò mọ jẹjà kí wọn náà mọ jẹjà ní. ọmọ ṣẹlẹ̀ ní èpo náà. alẹ́ bí oṣù àjọ fà á. ṣé ká jọ fà á. àjọ fà ṣé á. káwọn iṣẹ́ ìyàwó. èmi lówó kí ni wọ́n ní. mo lóògùn mo sì ká sọ fún wa. ṣóògùn lè ká ẹni tó lówó. jẹ́ mo ti ṣògùn rẹ̀. ọlọ́run ìfúnra.
ẹjẹ́ mi ò jókòó mi ẹjẹ́ ìjókòó mi. Wow. Jésù mi. Wow, 3.9 million. 3,921,000. 3,921,000 naira. 3,925,000. 26 ni bọ̀dá yìí. 3,926,000. 3,926,000 naira, sir. Ó ti pé ọ̀rẹ́ bí. Yes, sir. Ó ti pé. Àwọn èèyàn wa gbìyànjú, wọ́n dúró. Wọ́n dúró. Wọ́n dúró. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé. Mo dúpẹ́ ò dá mi dá. 3,926,000. 3,926,000 naira. O dójú tèṣù àtọmọ ogun. Ọlọ́run ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé. 3,926,000 naira. Ọlọ́run ẹ ṣé tó jẹ́ kí n ráàánú gbà tí mo ráàánú gbà ó dẹ̀ wò ní èmi tó jẹ́ pé lẹ́ṣẹ̀ mi èmi tí mi ò tọ́ tí mi ò yẹ láti dé níwájú Ọlọ́run àlá ó dẹ̀ ṣàánú fún mi ó dẹ̀ ṣàánú fún mi. 3,926,000. Èmi tẹ́lẹ̀ ò ṣe fẹ́ yẹn ó dẹ̀ tún ṣàánú fún mi ó dẹ̀ ṣàánú fún mi Ó wà wò dáadáa. ó dẹ̀ ṣàánú fún mi Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé. 3,931,000 naira. 3,931,000 naira. Bí ó bá wọ 4 yóò kù 69,000. Yes, sir. Ṣé lóòótọ́ ni? Yes, sir. Wọ́n máa wọ 4 million. Á kù 69,000. Yes, sir. Ibi ìmọ̀ àjókòó sí. Mo ti jókòó. Mo ti jókòó. Ẹ ti ní kí n jókòó. 3,931,000 naira. Kọ́ọ̀kan ti wọlé. Hello sir. Hello sir. Yes sir. Ẹ̀wọ̀n traffic. Ẹ̀kan dúró kan wait behind dọ̀la wa dáàdi ń sọ̀rọ̀. Ṣẹ̀gbọ́n wọn ni ẹ má travel lálẹ́ yìí. Ohun olúwa kan ló jáde sí yìí pé ẹ má travel lálẹ́ yìí. Ẹ wà níbi tó fáìn dáadáa. Alẹ́ bí oṣù. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. 3,931,000. Ẹ ṣé sà. Mo ti jókòó. Nígbà tó ti pé 3,931. Jésù ni o. Ọlọ́run Àgbàlá Gabriel. 4,033,000. 4,033,000. 4,033,000. Hallelujah. 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 Ọlọ́run Àgbàlá Gabriel. Ọlọ́run Adémọ́lá o. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹ tún ti ṣèyí ọdún pẹ́. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ọlọ́run Adémọ́lá o. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹ tún ti ṣèyí ọdún pẹ́. 4,033,000. 4,033,000. Hallelujah. 4,033,000. 4,033,000. 4,033,000. 4,033,000. Jésù yóò. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Tó owó kan ni. 4,233,000. 4,233,000. 4,233,000. 4,233,000. 4,233,000. Ẹ lè ṣe o, agbára yín ká. Ẹ lè ṣe o, agbára yín ká. Láti pa mí lẹ́rìn ayọ̀, agbára yín ká. Ọlọ́run mo dúpẹ́. Àwọn ṣé àǹjẹ̀nú wà lọ́la yìí? Ṣé àǹjẹ̀nú àbángẹ́lẹ́ àbí? Kò yé mi mọ́ o. Ẹni kó ló ṣe fowó 4 million.
bẹ́ẹ̀ bó ló ṣe wọ 4.2 kìíní 4,243,000. 4,243,000 naira. 4,243,000. Jésù olùgbàlà. Jésù olùgbàlà. 4,247,000 naira. 4,247,000. 4,247,000. 247,000. Ó ti ń ṣe gègé ni. Ó ti rẹ̀ mí wá. No, kì í ṣe rí rẹ̀ báwọn. Kò yé wo. Ó ti rẹ̀ mí. Mi believe it. Ọlọ́run alàyè ń bọ̀. I don't believe it. Mo kọ̀ pé ó ti wọ 4 million. Ó tún wá lé. This is 4 million. Let's say 4,250,000. Yes, sir. 4.250. Bó ló ṣe fò náà? Bó ló ṣe fò? Iṣẹ́ Ọlọ́run. Ẹnìkan yà ẹnìkan ṣe nǹkan. Hallelujah. Ẹlẹ́dàáyé àti ọ̀run. Èmi àwọn wòlíì. 4,247,000 naira. 4,247,000. Ọ̀rọ̀ yín tọ́pẹ́ o. Ọpẹ́ ni Ọlọ́run dúpẹ́. Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe. Mo dúpẹ́ ẹ ṣé o. Mo dúpẹ́ ẹ ṣé. Mo dúpẹ́ ò kọ̀ mí sílẹ̀. Mo dúpẹ́ ò fi mí sílẹ̀. Mo dúpẹ́ ẹ̀dẹ̀ wò pé mo yẹ lẹ́ni tó yẹ kẹ́ ẹ ṣe láàánú. Ẹ wò mí ṣùṣù ẹ ṣe mí láàánú. Ẹ ṣé mo dúpẹ́ àná Ọlọ́run ní fẹ́ yín náà. Àmín Jésù. Àmín Jésù. Ẹ yóò ní wo orí. Àmín Jésù. Ẹ wá àánú tí Amen. ẹ wá dá fún yín. Àmín Jésù. Mo ṣe fẹ́ kórí fún yín kórí bẹ́ẹ̀ fún Àmín yín. Jésù. Owó ni a máa pọ̀ sí. Ẹ̀pọ̀ lówó, ẹ̀pọ̀ lọ́lá, ẹ̀pọ̀ lẹ́yìn gbogbo. Àdá fún yín, àdá fún ọmọ yín. Ẹ̀ ní ṣàṣetì, ẹ̀ ní wọ́wọ́ tì, ẹ̀ ní kú fọ́tàyọ̀, ẹ̀ ní kú sọ́nà bí èéfín. Ọlọ́run á jẹ́ kó máa dá fún yín. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé dọ̀bálẹ̀ mi rè. Ẹ ṣé nítorí pé títí lọ pẹ́ mi lọ́dọ̀ yín. Ẹ ṣé mo dúpẹ́ torí ẹ ò fi mí sílẹ̀, ẹ ò jẹ́ kójú kó tì mí, ẹ ò jẹ́ káyé ṣe yegede mi, ẹ jẹ́ kó sọ pé kò tán dín ní, ẹ jẹ́ kó sọ pé kí ni mo mú bọ̀. Ọlọ́run ẹ ṣé torí mo mọ́pẹ́ wá. Owó náà má jẹ́ káyé gbọ̀n dànù lọ́wọ́ mi. Àmín Jésù. Kí n fi ṣe rere. Àmín Jésù. Yàtà ni owó náà kí n dirú. Àmín Jésù. Ìgbà Àmín kí n tó Jésù. padà. Àmín Kí n Jésù. tó mọ́pẹ́ láwá sí. Àmín Jésù. Ọlọ́run ṣe mí bẹ́ẹ̀. Lágbára ṣe mí bẹ́ẹ̀. Àmín Jésù. Wọ́n láìránṣẹ́ tẹ̀ lò fún mi. Ọlọ́run má jẹ́ kí n tó tọrọ jẹ mọ́. Amen. Ọpẹ́ wa kí n má tọrọ ná mọ́. Kí n má tọrọ lò. Àmín. Ohun èmi náà kí n máa fún yàn. Torí mo dúpẹ́ fún ọ̀tọ́ ṣe mí lóore yìí. Èmi náà kí n lè máa ṣe fún yàn. Àmín Jésù. Ìyanu ayọ̀ kó ṣẹlẹ̀ ní ayé gbogbo wa. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé Ọlọ́run á bùkún yín. Ẹ ṣe é gbé wá. Now, ẹ wò tí ẹ kọ́kọ́ gbé ná. Ó ti ṣẹ̀wọ̀n tí nǹkan wá ti kọjá bí èèyàn bá ṣe rò ó. Máa inú mi dùn jù. Look at it. 4,247,000. 4,247,000 naira. 4,247,000. Èmi ò retí ẹ o. Ẹlẹ́dàáyé àti ọ̀run gbọ́. Ìwọ Ọlọ́run tó ṣe léyìí. Ògo ni fún Ọlọ́run. Hallelujah. Gbogbo ọwọ́ tó dá sí ọ̀rọ̀ bàbá Alébíoṣù. Ẹ̀ẹ̀ni wá owó tó Amen. Jésù. Ohun tí ọkàn yín ń fẹ́. Bíbélì Olúwa yóò ṣe gbogbo tí ń ṣe ti ní àṣepé. Ohun tí ọkàn yín fẹ́ Olúwa yìí. Ọlọ́run ọ̀run òun ayé. Ọlọ́run tó dá ìmọ́lẹ̀ tó dá àwọn òkè ìgbà yìí yóò ṣe fún yín. Àmín. Àmín Jésù. Àmín Jésù. Yóò ṣe fún yín. Àmín Jésù. Yóò ṣe fún yín. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Ẹlẹ́rìí ọwọ́ Amen. Ọlọ́run. Ojú òní tí ì Àmín Jésù. Jésù lọ. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Nǹkan méjì mo fẹ́ sọ. Number one, ẹ ṣé. Ọlọ́run kí yín o. Ẹ̀yin náà ní nǹkan tẹ́ ń ṣe. Ẹ̀yin náà ní bùkátà. Ẹ̀yin náà lọ́mọ. Ẹ ní fámílì. Ẹ láwọn nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́. Ẹ dẹ̀ fi ilẹ̀. Ẹ dẹ̀ gbọ́ tẹ́ni ẹlẹ́ni. Bàbá Alébíoṣù wọ́n yé ṣe fámílì wa. Wọ́n yé ṣe fámílì wa. Ṣùgbọ́n àwa sọ wọ́n dẹbí lójijì. Ẹni tẹ́yàn ṣèrànlọ́wọ́ fún ìyẹn ti sọ dẹbí. Bẹ́ẹ̀ ni. Bàbá orí yóò mọ̀ yín lọ́wọ́. Àmín Jésù. Ẹ lọ rí lálẹ́. Mo gbọ́ Ọlọ́run gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àtúnwò. Kí láwọn alẹ́ náà? 4,247,000. Láwa lẹ́kọ̀ọ́ sá. 4,278,000 naira. 4,278,000.
278,000. now 4,278,000 naira, sir. orí ńlá lè ṣe wọ́n ti lé 4,281,000. 4,281,000 naira. 4,281,000 naira, sir. bó ṣe máa ń ṣe nu kò yé mi náà òun la fi ń pè ọ́ ní kábíyèsí kábíyèsí ọpẹ́ lẹ wá dùn o ẹlẹ́bi oṣù ọpẹ́ lẹ wá dùn o. now lábẹ́ fídíò tá à ń ṣe lọ́wọ́ yìí fídíò bíi 4-5 wà lábẹ́ gba fídíò program tá a ṣe ń church tá a ṣe mo fẹ́ èmi gangan fẹ́ àwọn èèyàn kan wà lọ́nà ìjọba àwọn náà ní ìgangan àwọn náà dẹ̀ ń wò kò í ṣe give away èmi náà kàn fẹ́ support èèyàn bíi 5 péré bẹ́ẹ̀ mo á fẹ́ challenge ẹ̀yin tẹ́wà lọ́nà ìbáyìí fídíò bíi 5-6-10 tó wà kẹ́ tó kan fídíò tá à ń ṣe lọ́wọ́ ẹ lọ share ẹ̀ àti fídíò church ni o àti fídíò ìta àbáwọn náà ṣe ẹ ka fídíò 10 ẹ lọ share ẹ like ẹ lọ share ọlọ́run jẹ́ káyé ó gbọ́ nípa oore tèmi náà jáyé ó gbọ́ nípa ìrànlọ́wọ́ tèmi náà mo kàn fẹ́ kó lọ sísàlẹ̀ lẹ́yìn fídíò tá a ṣe lọ́wọ́ yìí ka fídíò 10 share gan ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ọwọ́ ọlọ́run. Amen. Number 2 ọjọ́ Wednesday yìí ọ̀túnla Yes, sir. a ní ìpàdé agbára ní Ìbàdàn ní Ẹgbẹ́dá nìbàdàn ní church Àgbàlá Gabriel nìbàdàn bí ní Wednesday yìí ọ̀túnla àbí. Yes, sir. a pè àkórí ẹ̀ ní àánú ojú ẹsẹ̀ Sudden mercy. àánú ojú ẹsẹ̀ irú ẹ̀ ní bàbá ìrígbẹ̀mí àánú tí mo retí ẹ̀ àánú ojú ẹsẹ̀ instant mercy sudden mercy ẹ̀yin wo lẹ̀ ń fẹ́ ibikíbi o bá wà o dẹ̀ sáde Ìbàdàn láàárọ̀ Wednesday ìpàdé ọjọ́ kan péré ni kì í ṣe ọjọ́ méjì ọjọ́ kan péré ni ẹ̀yin tí ẹ bá wá látòrí afẹ́fẹ́ àyè máa wà fún one-on-one counseling àyè máa wà má dídí fàyè lẹ́nu fẹ́ yìí tẹ́ bá wá látòrí afẹ́fẹ́ tí wọ́n bá ní ẹ̀yin wọlé wá látòrí afẹ́fẹ́ o tó dẹ̀ náwó Èkó mo ti wá Ọ̀ṣun mo ti wá Èkìtì mo ti wá Ìlọrin Àbújá London mo ti wá torí àwọn kan máa dé fún program yẹn àánú ojú ẹsẹ̀ lápẹ́ wọn ó ti bẹ̀rẹ̀ láti aago 7 ibikíbi o bá ti ń bọ̀ wá ọ̀nà rẹ dé Ìbàdàn Ìwó road Ìbàdàn wọ mọ́tò tó lọ sí Ẹgbẹ́dá láti Ìwó road Ìbàdàn ni o bá ti dé Ìwó road wọ mọ́tò tó lọ sí Ẹgbẹ́dá bọ́ọ̀lẹ̀ ní Ẹgbẹ́dá yẹn fònà méjèèjì sọ fún àwọn ọlọ́kadà bí Àgbàlá Gabriel mú ń lọ sọ fún Àgbàlá Gabriel mú ń lọ tó bá bàlá tẹ̀kọ́ gan o lè máa bèrè bá Àgbàlá Gabriel mú ń lọ wọ́n sọ pé bá dé Ìbàdàn so a ní branch tó bí 5 ṣùgbọ́n sọ fún ọ pé káàmpù ló ń lọ Àgbàlá Gabriel camp ní Ẹgbẹ́dá mọ̀tẹ́ láwọn èèyàn létí so one-on-one counseling máa wà fún èyí tí ẹ bá wá láti orí afẹ́ hello ní ń gbélé orí nǹkan báyìí orí nǹkan báyìí. bàbá ti wọ 4.5 million. 4,330,000. ẹ̀sà ó ṣẹ̀wọ́ 4.330 ní sà 4,330,000. Okay, so I'll send the 270. Me, but send 100 tele. I'll send the 270. ẹ ṣe sá mú bọ̀ ní sọ̀rọ̀ tó ní sá. Yeah, money must send the 100 tele to figure 4 million. But I'll send the 270 mix. So my group says 4.5. tẹ bá send 270 sá á wá jẹ́ 4.6. Kábíyèsí o. ṣe bọ́ sá. Yes, sir, daddy. Ẹ dúpẹ́. ẹ ṣé mo dúpẹ́ sí. 4.6 million. ṣé a máa pọ̀ sí ọlọ́run àfọ̀pọ̀rọ̀ pò. Àmín Jésù. àwọn ọmọ iná aráàánú. Àmín Jésù. iná aráàánú. Àmín Jésù. ọlọ́run ò ní fi. Àmín Jésù. àṣírí yóò ní tú. Àmín Jésù. ẹ máa bójú orí. Àmín Jésù. ẹ ṣé. Adúpẹ́. 4,600,000. adúpẹ́ o. Ẹ dúró. Bàbá ẹ dúró. Hello sir. Bàbá mi. Ẹ má jẹ́ dárúkọ yín ni fẹ́ dárúkọ yín ni bàbá mi. Bí tọ́wọ́ yẹn máa wọ 5 million báyìí ẹnìkan tí náà máa fún 270 so tó bá fún 270 yẹn owó yẹn máa jẹ́ 4.6. Yes, sir. So wọ́n máa nílò 400 sí
tí a fi pé 5 million. Okay. I declare alone, I thank Jesus for the Holy Spirit. With humility, I'll give 700,000. Agbára ìkà. Olúwa ṣe o. Olúwa ṣe o. 5,300,000. Ẹ̀mẹ́ ṣe Olúwa mo dúpẹ́, bàbá mo dúpẹ́, ọmọ mo dúpẹ́, ẹ̀mọ́ mo dúpẹ́. Ẹ ṣé o, bàbá ẹ ṣé, Olúwa ṣe, mo dúpẹ́ lọ́wọ́ yín á máa pọ̀ sí ẹ̀ẹ́nù wọ́wọ́ tì, á túbọ̀ máa dá fún yín sí. Àlọ́ ẹ̀dúró sílẹ̀. Because you're a giver, the Bible says it's better to give than to receive. That is the heart of Christ in you. I am very humbled. I'm very humbled to be able to have the opportunity to do this. 5,300,000. 5.3 million. Adúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́, a máa pọ̀ sí, owó ò ní tán lọ́wọ́ yín, ẹ ní wówó tì, èyí tẹ́ ẹ ṣe Ọlọ́run á bá mi fọ̀pọ̀ rọ́pò fún yín o, kankan ò ní ṣe yín kò ní ṣàwọn ọmọ yín, ọkàn yín á túbọ̀ balẹ̀ sí, tàbárò ohun kan tó ń dùn yín nínú láti sìn yín lọ, Ọlọ́run á bò ró òtura síbẹ̀, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé o. Ẹni yẹn ti send 270 yẹn. Kábíyèsí o. Now 270 jẹ́ kó jẹ́ 4.6. Bàbá yìí dádì wa làwọn fẹ́ sẹ́ndì èlò 700,000 mo gbé. Kábíyèsí o. Ẹ ṣé wà dúpẹ́ o. Ẹlẹ́bi o kí lẹ lò wá. Ẹ jẹ́wọ́ níwájú Ọlọ́run àti ẹjọ́ ní ìlú kankan ní. Bàbá dádì ní kẹ́ máa sọ pé Jésù ni mo ní kí lẹ lò wá. Ọlọ́run ló ṣe, Jésù ló ṣe, Jésù ló ṣe o. Jésù ló ṣe, mo gbà bẹ́ẹ̀ torí gbà tèmi ń bọ̀ èmi kọ́ wà pé kí n wá gba owó tó rí fún mi kí n lè máa lọ pé kí n lè dúpẹ́ lórí pé mò ń dúpẹ́ náà lọ́wọ́ tó ṣe léyìí ẹ ṣé sá iná ò ní tọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ more blessing sá more blessing ẹ ṣé. Adúpẹ́ sá o, ẹ ṣé gan-an ẹ dùbálẹ̀ o ojú ò ní tìyàn o. Ní ìlú nǹkan Ọlọ́run rí mi. Jésù dádì ẹ mọ̀ ṣe o. Ọlọ́run ṣe. Bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n ti ń ṣe lọ́wọ́ ẹ̀. Wọ́n ti ṣe. Mo mọ̀ sá mo bàbá mi àwọn kiri wọ́n dúpẹ́ ọjọ́. Thank you so much. Àmín Jésù. Lẹ́yìn ọjọ́ yẹn ṣe ti fòrò ránṣẹ́ èmi kọ́ mo bá wọn kí wọn lẹ́yìn mo jẹ́ ẹ ṣé gọ́sà o ẹ ṣé gọ́sà ẹ máa ní sí ẹ ṣé o, thank you so much sir. owó ní tán lọ́wọ́ yìí o agbára Ọlọ́run. Àmín Jésù. Amen.
Dúpẹ́ o, dúpẹ́ o, adúpẹ́ o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé tẹ bá mi ọ̀dà mi lọ́wọ́, mo dúpẹ́, mo dúpẹ́, ẹ bá mi ọ̀dà mi lọ́wọ́, ẹ ṣé. Àwọn èèyàn wa ò gbọ́ nǹkan, àwọn èèyàn wa áńgẹ́lì ni wọ́n, tó bá ti tì wọ́n, ẹ̀mí Ọlọ́run ni, tó bá ti sọ pé lọ ṣe, àwa náà dẹ̀ ní téèyàn bá ti wá bí òun bá lóṣù mẹ́ta ń gbé táńgẹ́lì mi ò bá ti sọ pé ó ti yá ẹ lè máa fún ọ lóúnjẹ ṣùgbọ́n ọjọ́ tá a bá ti ní ẹ lọ mú wa pé abẹ́ tẹ́ǹtì ẹ lọ pè wá bí ó jókòó sí wọ́n ló ti lóṣù mẹ́rin bẹ́ẹ̀ lọ pè wá ọjọ́ òun ni ọjọ́ yẹn ni a ti wà lórí kíní ó tún bá ó tún bá wọ. láti àlọ́ ìtọ́dọ̀ mi pé láti láti ẹ̀wọ̀n tèmi ti rìnrìn pé kẹ́ẹ̀tì ẹ lè ṣe tọ̀dọ̀ láti last year lẹ ti ń pè ni mo ti ń pè ní mo ti ń send message àwọn èèyàn náà ti ń bá mi send message. so láti last year yẹn kí la wà yìí. a wà ní June àwa ẹsẹ̀ wà ní June. lóṣù kẹfà. lóṣù kẹfà. o tún wá sí sọjí. wò ó sàmì oṣù kẹfà yìí a ó dìṣẹ́ oore fún mi. alẹ́ bí oṣù àánú wà ẹ jẹ́ ń lọ wò ẹ jẹ́ ń lọ wò kò tí yóò wọlé nsìn lọ́wọ́ kan ni bá mi o ọwọ́ kan ni ẹ ṣe sá bá mi o ọlọ́run ẹ wò ọlọ́run máa tẹ̀yìn síwájú sá. Àmín Jésù. ayé ò ní mú yín sá. Àmín Jésù. mi ìfẹ́ dárúkọ lórí afẹ́fẹ́ ni bàbá àbí láòdù ẹ ní sá. wọ́n ní nòó wọ́n ti di báwọn láti wọ́n ní nòó wọ́n ní wọ́n láòdù. ẹ ṣé gan ẹ ṣé sá ẹ ṣé gan adúpẹ́ wa mọ olówó ẹ̀ náà yóò wọlé àwọn fẹ́ wọlé. wọ́n bá ti pè bá ń gbé ya fún lílé ẹ̀dẹ̀ fún lílé. Ọlọ́run ìwọ náà ni lẹ́yìn rẹ̀ ìwọ náà tún ni tó bá tún ní òtún sẹ́ ìwọ náà tún ni lẹ́yìn ohun gbogbo ìwọ ni ṣáájú ohun gbogbo ìwọ ni láàrin ohun gbogbo kẹ́yìn ohun gbogbo ìwọ náà tún ni. alẹ́bí oṣù mo bá yín dúpẹ́ o mi ò mọ̀ pé yóò tó báyìí o ẹlẹ́dàáyé àti ọ̀rọ̀ ń gbọ́ mi ò mọ̀ o. mi ò mọ gbà pé sọ pé báyìí mo ṣàǹbọ̀ pé kí wọ́n á dúpẹ́ ni mo torí ọ̀rọ̀ wa mi ìwà mọ̀ pé láàrin ọpẹ́ yẹn náà bọ́lọ̀ máa tún ṣe ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gbogbo ẹni ni mo kí àti bàbá tó ṣe fún mi lówó ní ìsìn mo dúpẹ́ lọ́wọ́ yín. hallelujah ni wọ́n máa kọ́ ó ti wá jẹ́ lò. 5.3 million 5,304,000 5 million 5.3 million naira. hallelujah. 5.3 million naira. hallelujah. bàbá mi ó ti wọlé bàbá mi ó ti wọlé bàbá mi ó ti wọlé. 5,300,000 yóò máa wọlé fẹ̀yìn náà. Jésù. ẹ̀yin rán láti bọ́ta tèmi náà bá ti rán láti bọ́ta báwọn yóò tún máa rán wọlé ní ìlọ́po yóò rán wọlé. Jésù. àwọn èyí tí ẹ ti ṣe látòrí oní 1,000 lórí dánílò fún 700,000 mo ti kó pọ̀ 5,000 10,000 20,000 30,000 40,000 50,000 60,000 100,000 200 270 àbákọ̀kọ́ 270. òjò owó yóò máa rọ̀ lọ́dún. bẹ́ẹ̀ ni yóò rí. bá mi ẹni wọ́wọ́ tí o. ẹ tún máa tẹ̀síwájú. Jésù lọ. àmín lórúkọ Jésù. bá mi ní ìfẹ́ láàbù ẹ̀ ní o ẹ ti ní mọ́ orúkọ yín o ní ìbámu kí n jọ. Jésù lógo ẹ̀yin ẹni Jésù lógo. Ogo. Yes, ayé ni ẹ mọ̀ máa pariwo ara yín wọn. Bàbá náà ní kí wọ́n máa pariwo. Dáàdi ẹ̀ ṣe sà. Sàmì. 5
5.3 million naira. 5,300,000 naira. So now, then the day. Ògo ni fún Jésù. Hallelujah. 5 points. Olúwa. 5,348,000. hallelujah. Hallelujah. Ẹ ti mọ̀ bílẹ̀ ṣe ń sú lọ bó ṣe ń lé àmà post wọ́n òru wọ́n àárọ̀ ọ̀la ẹ̀yin wo lẹ ń fẹ́ àánú òjijì ẹ̀yin wo lẹ ń fẹ́ àánú ojú ẹsẹ̀ ẹjẹ́ àjọ pàdé Ọlọ́run Àgbàlá Gabriel ní Wednesday yéé máa béèrè Àgbàlá Gabriel pé mo ló wà gan Ìbàdàn bí ló wà Ẹgbẹ́dá Ìbàdàn Ẹgbẹ́dá òpè méjì Ẹgbẹ́dá kan ló wà Ẹgbẹ́dá kan ló wà expressway ló dé wà ẹ̀yin tẹ́ ń gbé mọ́tò bọ̀ máa béèrè ní kọ́lọ́kadà lídìí ẹ̀ láti wòrò tọ́lọ́kadà bá lídìí ẹ̀ débi 1,2 ló fún àbí 1,000 ló dẹ̀ máa lọ kò dẹ̀ ní ìkàn lídìí yín gan ẹ̀ ń bá béèrè ọ̀nà kì í ṣe kí ni Ìṣínà. wọ́n ní ìṣínà so ní Wednesday máa lágbára gan ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ Ọlọ́run yóò ṣe wípé bàbá ò lọlé bàbá wọ́n yẹn lè ṣe program wọ́n ní a máa ń lọ ẹ̀gbọ́n bò ní ẹ wà nílò èkó ẹ̀ wà nílò ẹ̀ sá. wọ́n láwọn ti sẹ́ndì owó síwájú. nígbà tí wọ́n tó fẹjọ́ mi sùn ni. àwọn tó pè mí. Yay! 5,348,000. 5,348,000. 5,348,000 naira. hallelujah. Ọ̀túnla Wednesday ní program Ọ̀túnla Wednesday. Ẹnìkan ní òun lọ bìkan ó lè pàbí tó ń lọ tì kó wá gbàdúrà. Àwọn tó bá yẹ tèdè láàárọ̀ wọn á fún wọn tálé. Màá lórí ọ̀fẹ́ àti ṣe counseling bíi fẹ́yàn bíi 200. Ẹ̀sìn lágbára lọ. Kápádé Wednesday. Try. Tó bá wá di Thursday. Kápádé ní Àgbàlá Gabriel Ọlọ́ṣùgbò expressway Ọlọ́ṣùgbò. Bẹ́ẹ̀ tí wá ti Wednesday yẹn òun lágbára tó bá wá lọ Wednesday á tùjọ máa lọ sí Ọlọ́ṣùgbò nítòsí àánú ojú ẹsẹ̀ àánú tí Ọlọ́run ṣe tí ò tán májẹ̀mú àánú wà agbára àánú wà gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì ẹ ò rí gbà. lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ṣe rìn tó bá dé Ìbàdàn Wednesday ni o aago 2 àárọ̀ láti bẹ̀rẹ̀ ó dẹ̀ di aago 2 ọ̀sẹ̀ ká tó parí aago 2 ọ̀sẹ̀ pẹ́ẹ́nì kan níbo ni wọ́n ṣe rìn wà dé Ìbàdàn wà dé Ìbàdàn bèrè Ẹgbẹ́dá ẹ bá ti dẹ̀ wá dé Ìbàdàn wóró ìwóró àwọn tó bá látọ̀ Ṣògbó tó bá látọ̀ Ṣun tó bá látọ̀ Èkìtì ẹ̀yẹ má dé wóró do ìgbọ́n tó ń bọ̀ láti Ọ̀ṣun àti Ìkirè Èkìtì Àkúrẹ́ Iléṣà wọ́n dé wóró dùn tí ẹ o ẹgbẹ́ títì wọn ti sọ̀wọ́ láti Èkìtì straight láti Iléṣà wọ́n sọ̀ lẹ́gbẹ̀ẹ́ títì Ẹgbẹ́dá mọ́ fóònù wàá ti rọ́kadà sọ́kọ́ Àgbàlá Gabriel lẹ́yìn tẹ́ ń bọ̀ láti kó Ìbàdàn ń bọ̀ láti géètì kankan nọ́ọ̀tì kankan ẹ̀yin lẹ́mọ nọ́ọ̀tì ẹ̀yin lẹ́mọ sáùtù anyway tó bá yàdé ṣàgbéra Àgbàlá Gabriel dé Ìwó road láti Ìwó road wọ́n mọ́tò Ẹgbẹ́dá wọ́n bá dé Ẹgbẹ́dá ní Ẹgbẹ́dá fóònù méjèèjì ọ̀rá wọn lọ́kàn àti pé Àgbàlá Gabriel. ẹ lọ́jọ́ ayọ̀ ẹ ní lọ́jọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù lọ́wọ́. ẹni tó ní nọ́mbà wo lòun lè pè sí 07054900751 again 07054900751 again 07054900751. so nọ́mbà tí ẹ máa pè sí nìyẹn ẹ ní ọjọ́ ayọ̀ ojú òní tí àánú Ọlọ́run kò ní tán lọ́rọ̀ ẹ̀yẹ owó Ọlọ́run ẹ̀yẹ owó Ọlọ́run ẹ̀yẹ owó Ọlọ́run ẹ̀yẹ owó Ọlọ́run èmi ọ̀ngọ́dù mo wà ẹ sáà máa gbàdúrà fáwọn èyí tó lọ́ọ́ máa rán sí mi ògo ni fọ́lọ̀ ó ti ní ká máa fẹ́ ní kejì wa ṣáájú mo gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run ti ṣe èlé yìí kò lè ní wá sílẹ̀ ká tó lè ṣe láìfù kankan
ó di Wednesday alẹ́bí ti wà mí kíní wọn tuntun ń lọ so àbá pọ́ọ̀sẹ̀ lédi bẹ̀tì ó ti ń lọ àdẹ́gbọ́dọ̀ dí orí yẹn lọ́wọ́ wọ́n ń so orí fún wọn lọ́wọ́ báyìí orí wọn kọ́ntínú lálẹ́ bẹ́ẹ̀ ni sà kò ní di báyìí kò ní di báyìí alẹ́ àwọn yóò tún fún wọn lọ́wọ́ orú wọn fún wọn lọ́wọ́ àrùn làwọn fún wọn lọ́wọ́ so kápá tó lè stop donation wọ́n mọ̀ nírọ̀lẹ́ ìrọ̀lẹ́ wẹ́ẹ̀sì ni wọ́n alẹ́bí oṣù ṣé ká tó gbé wọn wálẹ̀ kan sí ká wá sọ gbogbo tó bá jẹ́ nà ó gbogbo abẹ́rẹ́ rọ̀lẹ́ ò làbárọ̀ west a sì ń gbé wọn láàárọ̀ péye tó jẹ́rìí o bàbá ó tún dunnú ó ti máa ṣe ẹ ṣé o àdélébárí o.